يذكرني وأنساه وليس الحب إلا هو وهل للقلب من أحد إذا ما الذنب أضناه بصمت الليل يحفظني ويرعاني بعيناه وادعوه فيسمعني. الحمد لله والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين والصلاة والسلام على خير البرية سيدنا وحبيبنا محمد صلى الله عليه وعلى آله وصحابته ومن اهتدى بهديه واقتفى أثره إلى يوم الدين. أما بعد، نحييكم بتحية الإسلام، وتحية الإسلام هي السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run orí àjẹjẹ tán ọlọ́run kó máa bá gbogbo wa láyìíká ibi tí a ti ń bẹ. ẹ̀yin ọmọ ìyá mi nínú Islam àti gbogbo ẹ̀yin tí ẹ̀ ń láǹfààní àti lè máa wò wá lójú amúmọ̀wòrán wa Sunna TV náà láti ń fi òkú ránṣẹ́ sí yín lẹ́yìn tí a dúpẹ́ fún ọlọ́run tí a fi ìkẹ́ àti ìgẹ̀ ránṣẹ́ sí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. ànábì ẹni tí ọlọ́run ọba fi ránṣẹ́ sí gbogbo àgbáláyé pẹ̀lú mímọ̀, pẹ̀lú ìmọ́lẹ̀, pẹ̀lú àánú. kí ọlọ́run kó bá wa kí ànábì, kó kí àwọn ará ilé rẹ̀, kó kí àwọn sàábé rẹ̀, kó wá kẹ́ gbogbo ẹni tí ó máa tẹ̀lé ìlànà ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tí a lè kí ọmọ òfin dé. èèyàn wọ̀nyá mi nínú Islam àti gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá lójú amúmọ̀wòrán wa Sunna TV. ètò wa ìpàdé pẹ̀lú àwọn àgbà àfà nílùú wa ní ìlú Benin náà ni a tún mú wá fún yín lónìí. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe mọ̀, àwọn ustaz wa, àwọn sheikh wa, Sheikh Shakir Akinyemi, àwọn ni à ń gbà lálejò lónìí tí èmi àti wọn tí a fẹ́ jọ jómi tó lọ́rọ̀ nípa tọ́pìkì tó ṣe pàtàkì tó sì gbọngbọ́n láwùjọ wa ní tá ń láti mọ àlàyé nípa ẹ̀ dáadáa tí mùsùlùmí ò fi ní jì sọ́fìn, tí ò sì fi ní ṣìnà. ìdínú tó fi já sí pé àwọn sheikh wa la pè wá fún yín lónìí kí wọ́n bá wa fún yín lálàyé tó kún rẹ́rẹ́ nípa tọ́pìkì yìí. àwọn ta ni wòlíì Ọlọ́run, àwọn ta ni wòlíì àwọn àṣetánì nínú ìsìlámù wa yìí náà ni o. kìí ṣe pé wọ́n jáde kó nínú ìsìlámù o, kìí ṣe pé nínú ẹ̀sìn míì láti fẹ́ lọ wá wọn o, tó já sí pé wòlíì làwọn náà ń pera wọn o, àmọ́ wòlíì àṣetánì ni wọ́n kìí ṣe ti Ọlọ́run. àmọ́ kí a tún mọ tẹ̀síwájú nínú ètò wa tòní, Sheikh ẹ bá wa kí àwọn ará ilé, kí Ọlọ́run ọba kó máa bẹ pẹ̀lú yín. alhamdulillah alladhi ja'ala awliya'a min ibadihi almu'minina almuttaqin والصلاة والسلام الأتمان الأكملان السرمدان الدائمان على خير البرية الشفيع المشفع في المحشر محمد بن عبد الله وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم البعث والحساب والجزاء. ثم أما بعد، السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. adúpẹ́ fún Ọlọ́run, a yìn Ọlọ́run, a fi ògo àti ìbùkún fún Ọlọ́run ọba tí ó ní ká pàdé lénìí lẹ́yìn ìgbà tí a ti pàdé kan tí ó wá kọjá. ó ṣe pípàdé wa nírọ̀rùn lénìí. kádàrá Ọlọ́run ọba ó ṣe déédéé ohun tó wù àwa ẹ̀dá. Ọlọ́run náà la dúpẹ́ fún, Ọlọ́run náà la yìn, la fi ògo àti ìbùkún fún. òun náà la wá ìṣọ́rí látọ̀dọ̀ rẹ̀ kúrò níbi aburú tí ń bẹ mẹ́rin ẹnì kọ̀ọ̀kan wa àti aburú iṣẹ́ ọwọ́ wa. àwa Ọlọ́run ọba lọ́ba aláforíjì
nítorí pé ẹrú ẹlẹ́ṣẹ̀ ni wá kó ṣe àmójúkò fún wa àwọn ọlọ́run ọba lọ́ba alárànṣe kó má ṣe mú àrànṣe bá wa nídìí ẹ̀sìn wa àti nídìí iṣẹ́ wa àwa tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì wa Muhammad àti òun àti àwọn aráalé àti àwọn sọ̀hábà rẹ̀ àti àwọn ẹni tí ó bá tẹ̀lé orípa wọn àti ìlànà wọn títí dijọ́ tí ọlọ́run bó ṣe ìṣirò iṣẹ́ wa tí ó kó wa jọ tí ó sì san wá lẹ́san lérí ẹ̀ àtèmi àti yín ọlọ́run jẹ́ kí ọ̀rọ̀ wa kó já sí ayọ̀ níjọ́ náà. a kí gbogbo wa kíkí wa bẹ̀rẹ̀ láti rí àwọn dòkítọ́rù wa tí wọ́n máa gbà wá lálejò ní gbogbo ìgbà dòkítọ́rù wa Ẹniọlá tí a fi tọ̀wọ̀tọ̀wọ̀ àti àpọ́nlé àti iyì fi dárúkọ wọn Dr. Abdulrahim Shittu Thani hafidhahullahu wa ra'ah ọlọ́run bá wa ṣe àmójútó wọn ọlọ́run má dà wọn láàmú fún wa má wàhálà wọn o àtàpadà sí ibú àtàpadà sí ìgbà ọlọ́run má jẹ́ kí wọ́n mọ̀ kán bẹ́ẹ̀ má fẹ́rí wọn fọ́tàrí má fi wọn fọ́tàmú má jẹ́ kí ọ̀tá bí wọn pé ọlọ́run ẹ̀ náà dà lé ní ṣé kò tán díẹ̀ bá a ti tọrọ fún wọn àtọrọ fún gbogbo àwọn àfa pátápátá láwọn tó ti wá gba bí kọjá àbáwọn tí wọ́n tún máa wá bí ọlọ́run má ṣe sẹ́ni kọ̀ọ̀kan wa lẹ́sàn-án rí ọlọ́run wa bá fún wọn lọ́kàn balẹ̀ má fi ara wọn dààmú wọn má fi mọ̀tò fún fi dààmú wọn àlàáfíà má fi dààmú wọn ẹ̀sìn wọn ọlọ́run má fi tínà wọn díẹ̀ àwọn aya àwọn ọmọ abọ́lọ́wọ́n ẹlẹ́dàá wa bá wa dá wọn sí bá wa yè wọn bá wa fi wọn lọ́kàn balẹ̀ nítorí bẹ́ẹ̀ bá ń rí yàn ní gbogbo ìgbà ilé dáa ni o torí pé tílé ò bá dáa tíyàwó ò bá dáa tọ́mọ ò bá dáa wọ́n ní bí ilé ò bá dáa bí ìgbẹ́ni tá ń rí tó àdúpẹ́ fọlọ́run ọlọ́run jẹ́ kí ó dáa fún wa jù báyìí lọ kọ́lọ́ èyí tá a wá ń ṣe ní ayé yìí tá a bá dá kìyàmọ́ ọlọ́run jẹ́ kí a ṣàbámọ̀ pé tá a bá ti mọ̀ bẹ́ẹ̀ á ti ṣe jù bẹ́ẹ̀ lọ a kì í ọlọ́run kó bá wa kì í ọlọ́run já máa rí yín bá ọlọ́run má kànjú gbà wá yín lọ́dọ̀ wa ọlá àti tóbi ọlọ́run já rí nǹkan ṣe fún Islam tí ó máa jẹ́ ìtọ́kasí tá a máa bá nígbà tí a bá ti lọ a kó lórí bẹ́ẹ̀ a kí àwọn bàbá wa tí wọ́n ṣe olùgbọ̀wọ́ ètò yìí àwa wọ́n pè wá pé ká wá ni àwọn kan ló da owó kalẹ̀ wípé àwọn fẹ́ fi máa ṣe tọ́lọ́run ní wíwá àwọn afa àbí wígbé ìgbé wa sóhùn sáwòrán tó pé adùn kan ń bẹ nínú ká gbọ́ rádíò ká máa gbọ́wọ́ èèyàn kó bó jẹ́ pé àní rí ó yàtọ̀ sí adùn pé à ń gbọ́ onítọ̀hún à ń rí adùn gidi ni o ọlọ́run máa yọ adùn kó nínú ọlá wọn ọlọ́run tí ó ti kẹ́ wọn láyé jẹ́ kí ìkẹ́ ti alkiyama jó jù bẹ́ẹ̀ lọ ọlọ́run má jẹ́ kó mọ̀ pé àwọn náà kankan o ọlọ́run abẹ́ bá wa mójú kó nínú àṣìṣe wọn àwọn ọmọ àwọn ayáda wọn àwọn ẹbí wọn ọlọ́run bá wa dá wọn sí àwọn òbí wọn ọlọ́run bá wa mójú kó nínú àṣìṣe wọn àtàwọn òbí tiwa náà àwa ṣàdúrà fún gbogbo àwọn tí wọ́n wá ń ṣiṣẹ́ nílé iṣẹ́ yìí ọlọ́run má sọ̀rọ̀ yín di burúkú ọlọ́run kó dùn yín nú ẹ̀dá ò lè tẹ́yìn lọ́rùn nídìí iṣẹ́ tẹ́ ń ṣe ọlọ́run lẹ́ ń bá ṣòwò ọlọ́run má ṣe bá wa pèsè dáadáa fún yín ọlọ́run má ṣe bá wa pèsè dáadáa fún yín ọlọ́run má tẹ̀yìn má tì yín o má fi lè iṣẹ́ yìí má fi bú ẹ̀yin náà pé kí lẹ rí ń bẹ̀ lóòótọ́ ẹ̀ lè rí nǹkan bẹ̀ àmọ́ ọlọ́run má dùn yín ládẹ́ ní ayé àti lálùkìyámà aṣàdúrà fún yín àwa ṣàdúrà fún gbogbo àwọn olùkẹ́tì gbọ́ wa ní gbogbo ìgbà tí wọ́n ń wò wá tí wọ́n kó súsú ọlọ́run ò ní jẹ́ kẹ́ kó súsú o owó tẹ́ fi máa sanwó náà tẹ́ fi máa sanwó àbọ̀nùmọ́ ọlọ́run ò ní fi hàn yín ọlá àti tóbi àwa bẹ̀ pé kẹ́ máa ti bínú wípé ẹ̀ tí ì lè pè wá lórí bẹ́ẹ̀ tí máa ń pè wá tá a máa dá yín lóhùn dìrẹ́ẹ̀tì tẹ́lẹ̀ pẹ̀lú ògo ọlọ́run ọlọ́run ó mú ìyọ̀ǹda ẹ̀ wá kẹ́ máa bá wa bẹ ọlọ́run lérí ẹ̀ kọ́lọ́run kí ó ṣe nírọ̀rùn ọlá àti tóbi ọlọ́run àti àjùlọ rẹ̀ akínyìn lẹ́ẹ̀kan sí dókítọ̀rù wa ọlọ́run kó jẹ́ kí a rí yín pẹ́. Allahumma amin dókítà Ustaz ọlọ́run kó bá a sẹ́yìn lẹ́sàn-án rẹ̀ ọlọ́run kó bá a dó tì yín ọlá àti tóbi ọlọ́run. ètò wa ní àyájọ́ tòní òun náà ni àwọn wo ni àyò ọlọ́run tá a mọ̀ sí àwọn wòlíì ọlọ́run àwọn tá a sì ní àwọn wòlíì àtàwọn àyò àṣetánì ìyàtọ̀ oníbẹ̀ẹ́nú àárín méjèèjì àmì oláfimọ̀ dákó wá mọ̀ lọ́tọ̀ọ̀tọ̀ tí mùsùlùmí ò fi ní pe àwọn àṣetánì ní tàwọn tọlọ́hun tí ó sì ní pé àwọn tọlọ́hun ní tàwọn àṣẹ àwọn wá ní ẹni tí mùsùlùmí láti bá ṣe nínú àwọn méjèèjì gbogbo àwọn tá a fẹ́ jọ jomi tó lọ́rọ̀ nípa rẹ̀ lónìí pẹ̀lú àwọn sheikh wa Sheikh Shakir níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ wa àwọn tálá lè mọ̀ sí àwọn àyò ọlọ́run àwọn wòlíì ọlọ́run. alhamdulillah wassalatu wassalamu ala rasulillahi wa ala alihi wa asabihi ajma'in. èsì lérí ìbéèrè tí wọ́n bi wá wípé àwọn ta láyò ọlọ́run àwọn ta ni wòlíì ọlọ́run nítorí pé tí a bá wo àgbáyé lénìí ọ̀tún pera rẹ̀ ní wòlíì bẹ́ẹ̀ náà ló sì ń pera rẹ̀ ní wòlíì ṣùgbọ́n ìta àfẹ́ sọ òun lèyí tó jẹ́ ti ẹ̀sìn títí wa àwa ò níyà lọ sí ọ̀dọ̀ ẹlẹ́sìn míì nínú Islam fi rinlẹ̀ fún wa pé nǹkan kan jẹ́ àyò ọlọ́run kéèyàn tó di àyò ọlọ́run grade par grade ni nínú Islam
àkọ́kọ́ ibi tó gbé bẹ̀rẹ̀ òun náà ni kó jẹ́ mùsùlùmí No. láti bẹ̀ ó tún gradé ó jẹ́ múmìnì No. láti bẹ̀ ó tún gradé ó tún jẹ́ muhsin ó tún jẹ́ olùṣe dáadáa No. níbi eléyìí ó lè ti dẹ̀ di àyò ọlọ́run tí wọ́n ń pè ní wòlíì ọlọ́run bó o bá ṣe wá ń lékún nínú ẹ̀ ló fi máa gba grad ihun tá a wá ń pè ní àyò ọlọ́run òun náà lẹni tó ṣe wípé ó nígbàgbọ́ sí ọlọ́run ọba ó sì payọ̀ ọlọ́run tá a bá ní èèyàn nígbàgbọ́ sí ọlọ́run kò ní gbọ́ nǹkan kan pé ó jọ̀rọ̀ ọlọ́run àbójọ́rọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àfi ká bá níbẹ̀ tá a bá sọ pé èèyàn jẹ́ olùpayọ̀ ọlọ́run kò ní sí nǹkan kan tí ọlọ́run kìlọ̀ fún wa pé ká jìnnà sí tẹ́ẹ̀tún bá níbẹ̀ ọlọ́run sọ náà al-Qur'an wípé ala inna awliya allahi fala khawfun alayhim wala hum yahzanun alladhina amanu wa kanu yattaqun lahumul bushra fil hayati dunya wa fil akhirah dhalika huwal fawzul azim. ọlọ́run ní ẹtẹ́ tí gbọ́rọ̀ tí mo fẹ́ sọ yìí o dájúdájú àwọn àyò tèmi ọlọ́run àwọn àyò tèmi ọlọ́run nífẹ̀ẹ́ sí tí mo wá ṣàwọn lẹ́ṣà nínú ẹ̀dá ọlọ́run nírò àwọn ta làwọn wòlíì mi ọlọ́run náà alladhina amanu òun náà làwọn onígbàgbọ́ òdodo amanu bí wa bí rasuli wọ́n nígbàgbọ́ sẹ́mi ọlọ́run ọba wọ́n sì nígbàgbọ́ sí òjíṣẹ́ mi tí mo rán níṣẹ́ tí wọ́n mọ̀ wípé òjíṣẹ́ yìí ń kọ́ kò ní sọ̀rọ̀ fẹ́nu ewu tá a fi rán náà ni ó fi jíṣẹ́ wa kanu yattaqun kò wá bẹ́lẹ́ pé mo ní mọ́nì nìkan ọlọ́run ní wọ́n tó wá ní ìwà kan tí wọ́n tún fi yàtọ̀ wọ́n ní ìwà kan tó gradé wọn tó fún wọn lókùn tí wọ́n fi di wòlíì mi ọlọ́run ọba òun náà ní attaqwa òun náà ní ìpayọ̀ ọlọ́run kí wàá là ń pè ní ìpayọ̀ ọlọ́run kí ní inú mu atúmọ̀ ìpayọ̀ ọlọ́run òun náà ní wípé an taj'ala baynaka wa bayna adhabillahi wiqaya bi fi'li awamirihi wajtinabi nawahihi òun náà ní wípé kó wá nǹkankan láti fi dí gàgà kó má jìyà lọ́dọ̀ ọlọ́run kó wá nǹkankan láti fi ṣe bàrí àbí kùlùtù láàrin ìwọ pẹ̀lú ìyà ọlọ́run kí ni nǹkan tí wọ́n fi máa ṣe kùlùtù náà òun náà ní ohun tọ́lọ́run bá pa wá láṣẹ kábàá ẹ̀mẹ́ má dalẹ̀ ọlọ́run má ní ẹ ṣe mo sì lè ṣe léyìí má bẹ̀rù ẹnikẹ́rin la takhafu lawmata la'im wọ́n fẹ́ sọ̀rọ̀ sí ẹ lára o wọ́n fẹ́ gba titi ẹ o wọ́n fẹ́ gba titi ẹ o òun láti tẹ̀lé òfin ọlọ́run bẹ́ẹ̀ sì ni òun láti jìnnà sí ìkẹtì òun láti ti jìnnà sí ohun tí ọlọ́run bá tó bá kìlọ̀ ẹ̀ fún wa pé ká má rí ẹ níbẹ̀ nígbà yẹn gangan ló lè di wòlíì ọlọ́run ọba ní ohun tọ́lọ́run ọba ń sọ wípé àwọn wòlíì mi ọlọ́run ọba yìí o náà làwọn ẹni tó gbèmí ọlọ́run ọba gbọ́ tí wọ́n sì páyè mi ọlọ́run ọba bí wọ́n ṣe fẹ́ rí láyé ọlọ́run ní ìró ìdùnnú máa bá wọn láyé wọ́n lówó wọn lówó wọ́n rí jẹ wọn rí jẹ wọ́n rí wọn wọn rí wọ̀ ọ̀rẹ́ mi ọlọ́run ọba ni wọ́n nílé ayé ìdùnnú máa jẹ́ titi wọn bẹ́ẹ̀ náà ni tó bá dijọ́ kẹyìn n ó tún máa dùnnú ọlọ́run ní eléyìí náà ni ọlá èyí tó tóbi o eléyìí jẹun tí ọlọ́run ọba sọ tá a fi mọ̀ yí pé wòlíì ọlọ́run ń bẹ nǹkan kò ní wá sí kó má sí ìdàkejì ẹ̀ bẹ́ẹ̀ náà ni wòlíì èṣù pàápàá ń bẹ Al-Qur'an náà jẹ́ ká mọ̀ pé wòlíì èṣù ń bẹ kódà dísà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó jẹ́ ká mọ̀ pé wòlíì ọlọ́run ọba pàápàá ń bẹ. àmọ́ àyà kan wákàtí wọn mú àyà tó sọ nípa méjèèjì ọlọ́run ní innama dhalikumu shaytan yukhawwifu awliya'ahu fala takhafuhum wa khafuni in kuntum mu'minin ọlọ́run ọba ní ṣẹ́rí àwọn èṣù ní ẹ̀hún èṣù ó máa dẹ́rù bá àwọn wòlíì títí ẹ̀ àwọn tó yàn láàyò àwọn tó ń pè ní abéṣù jẹun abéṣù pààlà abéṣù múlẹ̀ ọlọ́run ọba ní àwọn wòlíì èṣù tẹ̀rí yẹn òun náà lè ṣù máa ń dẹ́rù bá o ẹ má bẹ̀rù wọn láéláé àtàwọn àti èṣù ẹ má bẹ̀rù wọn láéláé èmi ọlọ́run ní kẹ́ máa bẹ̀rù tẹ́ bá jẹ́ ní tó páyọ̀ ọlọ́run ọlọ́run sọ eléyìí ó sọ sínú àyà ọ̀tọ̀ọ̀tọ̀ ó wá mú àyà kan náà tó fi pa àwọn méjì pọ̀ pé Allahu waliyul ladhina amanu yukhrijuhum minadh dhulumati ilan nur والذين آمنوا أولياؤهم الطاغوت يخرجونهم من النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من الظلمات إلى النور أولئك أصحاب النار هم فيها خالدون والعياذ بالله نعم rí Ọlọ́run Ọba ń sọ fún Al-Qur'an pé àwọn wòlíì òun Ọlọ́run Ọba lòun jẹ́ ọ̀rẹ́ fáwọn onígbàgbọ́ òdodo àwọn onígbàgbọ́ yìí tóun Ọlọ́run bá nífẹ̀ẹ́ sí ìfẹ́ tóun ní sí wọn
ó sọ wọ́n di ọ̀rẹ́ òun ọlọ́run ọba òun ọlọ́run pàápàá jọ rẹ̀ wọn nítorí pé òun lọ̀rẹ́ àwọn onígbàgbọ́ òdodo tẹ́lẹ̀ nǹkan kan tí ó fi jẹ́ kó wà kàlífíè láti jẹ́ wòlíì ọlọ́run àkọ́kọ́ ni kò nígbàgbọ́ sí ọlọ́run ọlọ́run wá ń sọ fún wa pé dájúdájú òun ọlọ́run ọba ni wòlíì àwọn onígbàgbọ́ òdodo òun a máa yọ wọ́n kúrò nínú òkùnkùn lọ sínú mọ́lẹ̀ ṣùgbọ́n àwọn aláìgbàgbọ́ àwọn wòlíì èṣù àwọn náà ń titi wọn èṣù ó máa yọ àwọn kúrò nínú mọ́lẹ̀ ọlọ́run ti ṣàánú wọn ti wà nínú mọ́lẹ̀ tẹ́lẹ̀ o èṣù yìí yóò máa sin àwọn lọ sínú iná ọlọ́run níṣẹ́ wá rí wọn bọ́n ti pọ̀ tó ni o èrò náà ni wọn o wọ́n máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbére àtẹ̀mí àti yín ọlọ́run má jà mọ́ náà èyí ń jẹ́ ká bá mọ̀ wípé wòlíì tó jẹ́ ti ọlọ́run ń bẹ wòlíì tó jẹ́ ti èṣù ń bẹ tá a bá tiẹ̀ lọ rí àyà fi tọ́ka ẹ̀ tẹ́lẹ̀ náà tá a bá ti mọ̀ pé ìbejì tá a bá pè kankan ní ìbejì a gbọ́dọ̀ mọ̀ kí táyé bá wà kẹ́hìndé gbọ́dọ̀ wà náà ni náà sì nílé ayé ńkọ́ ló lè fi gún régé báyìí dáadáa ti ń bẹ bẹ́ẹ̀ yẹn rí ti ń bẹ lèyàn bú ń bẹ bẹ́ẹ̀ náà níbi dáadáa ṣe ń bẹ bẹ́ẹ̀ náà làbúrú ń bẹ eléyìí jẹ́ ká mọ̀ pé àwọn nǹkan kan ń bẹ tá a lè pè wọ́n ní wòlíì ọlọ́run àwọn ẹnìkan sì ń bẹ tá a lè pè wọ́n ní wòlíì èṣù tí béèrè bá ti wá bẹ̀rẹ̀ sí lọ á bẹ̀rẹ̀ sí láàyè wa lẹ́yọ̀kọ̀kan ṣùgbọ́n ihun tí ó játọ̀ ní mi àti yín lérí ọ̀rọ̀ yìí òun náà ni gbólóhùn kan tí ọlọ́run bá sọ sínú Al-Qur'an tí wọ́n máa ń pe gbólóhùn yẹn ní ayatul imtihan ayat ọlọ́run fi ṣèdánwò fún gbogbo ẹni tó pẹ̀lẹ́ lónígbàgbọ́ òdodo pátápátá anábì nìkan sallallahu alayhi wa sallam ló mérí bọ́kù nínú aya yìí òun náà ni ọlọ́run sọ fún Al-Qur'an wípé in kuntum tuhibbuna Allaha fattabi'uni yuhbibkumullah wa yaghfir lakum dhunubakum ọlọ́run sọ fún anábì wa Muhammad sallallahu alayhi wa sallam wípé kó sọ fáwọn onígbàgbọ́ òdodo tí wọ́n bá fẹ́ gradé láti di wòlíì èmi ọlọ́run ǹjẹ́ tí wọ́n gbọ́dọ̀ kọ́kọ́ nífẹ̀ẹ́ èmi ọlọ́run ọba ẹni tá a bá sì nífẹ̀ẹ́ sí ṣe mọ̀ pé a máa tẹ̀lé gbogbo tó bá sọ fún wa. Tayyib ọlọ́run ọba ní in kuntum tuhibbuna Allah tó bá dẹ́yìn lójú tẹ́ fẹ́ jẹ́ wòlíì èmi ọlọ́run lóòótọ́ fattabi'un ẹ tẹ̀lé mi ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam yuhbibkumullah kò wá ní tán síbẹ̀ ọlọ́run ọba ń kọ́ yóò nífẹ̀ẹ́ títí yín náà ẹ nínú àdíthì mi tí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam sọ tó jẹ́ àdíthì kùdìsí wípé man adani waliyan ẹnikẹ́ni tó bá bẹ̀rẹ̀ sí ní bá wòlíì èmi ọlọ́run ọba jà irú ẹni bẹ́ẹ̀ ńkọ́ ó ti tọrọ ogun lọ́dọ̀ èmi ọlọ́run pé kí mi náà máa bá jagun ànábì wa ń bọ̀rọ̀ lọ wípé ẹrú ò ní yẹ kò ní bò láti máa fà wọn nǹkan tọ́lọ́run ò ṣe lọ́rùn yàn fi súnmọ́ ọlọ́run ọba títí yóò wá dẹni tọ́lọ́hun nífẹ̀ẹ́ sí ìyẹn pé kọ́lọ́hun tó sọ ẹ́ di wòlíì rẹ̀ ọlọ́hun kọ́kọ́ nífẹ̀ẹ́ sí ẹ̀ náà ló fi sọ pé in kuntum tuhibbuna Allaha tẹ́yìn bá nífẹ̀ẹ́ ọlọ́hun ọba fattabi'un ǹjẹ́ tẹ̀lé ànábì wa Muhammad yuhbibkumullah ọlọ́hun ọba yóò nífẹ̀ẹ́ tiyín náà wa yaghfir lakum dhunubakum ọlọ́hun sì fèrè ẹ̀ṣẹ̀ yín yóò fi jì yín àyà yẹn lọ bẹ́ẹ̀ á dúró níbẹ̀ náà nítorí àwọn ìbéèrè tí ó tún máa wá. ọlọ́run kó bá a sẹ́yìn láti rẹ̀ ustaz àkọ́kọ́ ìbéèrè tá a tún béèrè láàrin yìí ni gẹ́gẹ́ bí àlàyé tẹ́ ṣe fún wa nísìnyí ń já sí wípé dídi wòlíì ọlọ́run àbí dídi wòlíì tàṣẹ́tàn iṣẹ́ là ń ṣe ìfidébẹ̀. bẹ́ẹ̀ni. ǹjẹ́ ẹ lè fi yé wa mẹ́ngbà náà wípé ọmọ yìí jogún bàbá ẹ̀ nínú wìláyà. ẹ ṣeun ṣé rí ohun tá à ń pè ní ìjẹ́ wòlíì ọlọ́run kì í ṣe ohun tá a máa ń jogún. ǹjẹ́ àwọn tí ń pe ọmọ lágbájá irọ́ pátápátá irọ́ lábẹ́ ní bẹ́ẹ̀nbẹ́ ọmọ náà wòlíì lòun náà ti jẹ́ ni. bẹ́ẹ̀ni àbí ìyá mi wàlíyà ni gbogbo àwọn ọmọ tán bí wòlíì ni wá irọ́ banza ni kò sí tẹ̀sùbá kò sí iṣẹ́ kan tí yẹn máa ń ṣe débẹ̀ àbí pé wọ́n bí àwa yìí ní wòlíì wọn kì í bí ọ̀kan wòlíì kò sí ohun tó jọ nítorí pé kí ni èèyàn lè jẹ́ agbẹ́gi kó jẹ́ wòlíì èèyàn lè jẹ́ ẹni tí ń ṣòwò kó jẹ́ wòlíì èèyàn lè jẹ́ ẹni tí ń roko kó jẹ́ wòlíì àmọ́ wòlíì ṣe ohun tá a máa ń polówó gẹ́gẹ́ bí ìgbà tá à ń polówó àkàrà àtẹ̀kọ́ a bá ń polówó búrẹ́dì. àwa gẹ́gẹ́ bí wòlíì bí ọba sọ bẹ́ẹ̀ ń gọ́. ó ti fi hàn pé kì í ṣe wòlíì ẹ lè rí wòlíì kan kó máa sọ pé àwa gẹ́gẹ́ bí wòlíì àwa gẹ́gẹ́ bí wòlíì wòlíì gangan kò lè sọ pé wòlíì lòun kò lè dára ẹ mọ̀ tí ìbáṣepọ̀ jẹ́ làlúrí ni kéèyàn sọ pé ànábì ọlọ́run gan bí báyìí pọ́lọ́run ní kan sọ yọ̀ǹda fún wọn ni kò ṣeé sọ pé èmi tẹ́ rí o òjíṣẹ́ ọlọ́run ni ṣùgbọ́n ti bọ́ sínú làlúrí kéèyàn kan wá dé pé wòlíì ni mí òun fọra ẹ mọ́ nìyẹn. fala tuzaku anfusakum ẹ má ṣe fọra yín mọ́
ọlọ́run ọba lọ́mọ tó ṣe pé ó mọ ẹni tó nípa yìí òun ọlọ́run ọba jù nínú wa a jẹ́ pé wòlíì wọn kì í sọ pé wọ́n bí mi bí wòlíì wà nẹ́jẹ̀ tiwa ni rárá ọ̀rọ̀ dàbí ọmọ ìmáàmù ni tí ò kéwú tó lóun jẹ ìmáàmù ọmọ àfa tí ò kéwú tó lóun fẹ́ dà àfa báwo ló fẹ́ dà àgbà tí wà ní wọ́n bá wà láàfa ni wọ́n ibi yẹ kí gbogbo mọ́ àlá rẹ̀ o ó wà kọ́ ni o má jẹ́ kó pọ̀rọ̀ fún ẹ. innamal ilmu bit-ta'allum. naam Adeleke o lè jẹ kódà o lè jogun tírà kó jogun láwàní kó jogun ọ̀pá ṣùgbọ́n tó o bá ti ní ohun tá a fi ń lò lára a lè pẹ́ ní àfa a lè pẹ́ ní ìmáàmù bẹ́ẹ̀ náà níwọ náà kódà bàbá èèyàn lè jẹ́ pò kí kéèyàn jẹ́ wòlíì ọlọ́run bẹ́ẹ̀ lèèyàn lè jẹ́ wòlíì ọlọ́run kọ́mọ tó bí jẹ́ pò kí tó bá wá rí bẹ́ẹ̀ wòlíì yìí sọ pé àwa yìí o ajogun wòlíì ńlẹ̀ wa ni àwọn ẹbí àwọn bàbá wa àwọn bàbá àpilẹ̀ wọ́n ti ṣiṣẹ́ kalẹ̀ ni iṣẹ́ wọn ni bàbá àpilẹ̀ ṣe kalẹ̀ ṣáàmù bọ́lọ́run gbaṣẹ́ náà àbí ò gbà ṣiṣẹ́ náà bá iṣẹ́ ẹni tá a lè pò ní wòlíì mọ́ àbí ò bá lọ tí béèrè bá débẹ̀ á tún sọ pẹ̀lú ògùn ọlọ́run. alonso bá a sẹ́yìn láti ṣe àmín àmín alonso fi wá mọ́nà lọ́mọdé àṣìnà tó àmì wo láàfin wá dá wòlíì ọlọ́run mọ́ àmì wo láti fi dá wòlíì àṣetánì náà mọ̀ ní tè. àmì pọ̀ ṣùgbọ́n a sọ díẹ̀ fúnra nítorí pé kó má bàa jẹ́ repetition àsọ tó sọ nígbà tí ìbéèrè ó bá wà àkọ́kọ́ ìhun tá a fi mọ̀ pé lágbájá yìí ṣẹ́rí tí bá ti ń sọ̀kan ìdàkejì ẹ̀ ni ó máa jẹ́ ti ẹni tó jẹ́ wòlíì èṣù nǹkan àkọ́kọ́ tá a kọ́ fi mọ wòlíì ọlọ́run òun náà ni kó jẹ́ olùpáyọ̀ ọlọ́run kó má jẹ́ ọ̀tá ọlọ́run àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì wòlíì agbọ́dọ̀ mọ ẹlẹ́ni tó ṣe wípé ó nígbàgbọ́ sí ọlọ́run a gbọ́dọ̀ mọ wòlíì lẹ́ni tí ò nígbàgbọ́ sí ọlọ́run ẹni tó bá jẹ́ wòlíì ọlọ́run a gbọ́dọ̀ rí pé ohun tí ó fi gbókun wìláyà tí ó fi di wòlíì àtọ̀dọ̀ ànábì ló ti gbà ìyẹn ni pé ẹni tí ó bá jẹ́ wòlíì ọlọ́run kì í ṣe pé bóyá wòlíì ọlọ́run ò lè lẹ́ṣẹ̀ o ká gbọ́ yín dáadáa o tó pé ẹ̀dá ni ó lè lẹ́ṣẹ̀ kò sẹ́ni tí ò lè dẹ́ṣẹ̀ àmọ́ wòlíì ọlọ́run kò dépò ànábì ọlọ́run wòlíì ọlọ́run tẹ̀rí yẹn ó gbọ́dọ̀ jẹ́ pé ihun tí ó fi gbókun wòlíì yìí tó pé nǹkan kan ló fi gbókun ló fi di mùsùlùmí nǹkan kan ló fi gbókun ló sọ di olùpáyọ̀ ọlọ́run nǹkan kan ló fi gbókun ló fi dẹni ẹni ire tó bá wá rí bẹ́ẹ̀ nǹkan kan ló fi gbókun ló fi dẹni tọ́lọ́run nífẹ̀ẹ́ sí kó tó di wòlíì ọlọ́run àwọn nǹkan wọ̀nyí etapa ni ìpele ni a gbọ́dọ̀ rí pé ihun tí wọ́n fi gbókun wòlíì ti tiẹ̀ àtọ̀dọ̀ ànábì láti rí àmọ́ tó bẹ́ pé ohun tí wọ́n fi gbókun tó fi ń pèrè wòlíì ọ̀dọ̀ ṣéwù kan ló ti gbé rí a ní rárá wòlíì ọlọ́run kọ́ ni wọ́n nítorí pé ihun téyìn ó fi di wòlíì ọlọ́run ti ṣàlàyé ẹ̀ látẹnu ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ká kírun ọ̀ranyàn àwọn ọkùnrin ká lọ kírun jàmá mọ́sáàsì ọ̀ranyàn ni ìwọ wa tilẹ̀kùn mọ́lẹ́ kò ṣe hálùwà ó fẹ́ fi di wòlíì kì í ṣe wòlíì ọlọ́run wòlíì èṣù nírú ẹni bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí àpèjúwe naam. naam ustaz ọlọ́nkọ́ bá wa sẹ́yìn lẹ́sìn ọlọ́nkọ́ bá wa dó tì í gẹ́gẹ́ bí n tí àmà tó sì gbajúmọ̀ káàkiri náà ni wípé ká tó pé wọ́n tó mọ̀ bẹ̀ sí ní pé ẹnìkan ní wòlíì láwùjọ á rí àwọn kàràmọ́tì tó ti ṣẹlẹ̀. naam. kí ni tá à ń pè ní kàràmọ́ àti pé báwo ni wọ́n ń ṣẹlẹ̀ yìí. ẹ ṣeun sheikh ọlọ́run bá a san ilé san rí wọ́n tiẹ̀ máa ń darú dàpọ̀ lásìkò tí wọ́n tiẹ̀ ń pè ń kàràmọ́ mọ́ mójìzá náà máa ń pè. àtọ̀ pé iṣẹ́ ìyanu ọlọ́run a máa ṣe kàràmọ́ fáwọn ẹni títí ẹ̀ tó bá wù ọlọ́run gẹ́gẹ́ bí àpèjúwe máa pèjúwe wa Umaru bẹ̀lẹ́ mímbàrí njọ́ kan radiyallahu anhu àrùdọ́ ọlọ́run sì ṣíbi táwọn ọmọ ogun ti ń jagun fún ní ọ ní ọ̀yá ìwọ́n gbé bá sí báyìí ó sì ń dirije wọn láti rí mímbàrí síbẹ̀síbẹ̀ Umaru táwọn ànábì ọlọ́run gbogbo ẹni tí a bá ti ń gbọ́ lẹ́nu ẹ̀ wípé àwọn ṣéwù títí wa oyè wòlíì táwa jẹ àwa ti wẹ odò kan kọjá táwọn ànábì ọlọ́run dúró létí ẹ̀ máa fura. ọlọ́run máa ń ṣe kàrámọ̀ fáwọn ẹni títí ẹ̀ débi kó lè jẹ́ wòlíì ọlọ́run kọ́lọ́run ní kó ṣàdúrà fún yàn kó sì gbà lẹ́sẹ̀ kan náà láì jẹ́ pé fẹ́ jókòó sọ pé òun fẹ́ pàtẹ àdúrà o àbí lágbájá wà ní ìṣòro ó dá ọlọ́run bá ẹgbẹ́ kó ọlọ́run sì bá gbé kó lẹ́ẹ̀kan náà eléyìí kàrámọ̀ ni kì í ṣe mọ́jìzá gbogbo ohun tọ́lọ́run ṣe ní mọ́jìzá pátá ẹ̀dá kan ò lè rírú ẹ̀ ṣe gẹ́gẹ́ bí àpèjúwe ọlọ́run fún Ànábì Mùsá lọ́pàá
mójìzá lọ́lọ́run fi ṣe fún ọlọ́run ò tún lè ṣe irú ẹ̀ fún yàn kan mọ́ láyé pé ìwọ náà wá ju ọ̀pá sílẹ̀ kó di nǹkan báyìí kò lè ṣeé ṣe. bẹ́ẹ̀ náà làwọn mójìzá tọ́lọ́run ṣe fánàbí wa Muhammad sallallahu alaihi wasallam wọ́n máa wá sí sọ nítorí àti lọ mọ́ oore àwọn wòlíì èṣù yìí nítorí àti lọ ìlànà èṣù mọ́ tọ́lọ́run wọn ni ṣéun ṣe mújìzá o pé ṣéun gbà tó ju tàpí báyìí sẹ́rí omi báyìí iṣẹ́ níyan náfìlà lọ́pọ̀ pé ṣéun nígbà tó rí kìnìún báyìí kìnìún tẹríba fún ni kò jẹ́ ọlọ́run lè fi ṣe kàrámọ̀ fẹ́ ni ọlọ́run pé kí wọ́n fẹ́ ṣe ní ṣùtà mo dúró ti pé ìwọ kìnìún ò gbọ́dọ̀ jẹ́ kàrámọ̀ ni àmọ́ ṣéun kan wájú kankan sẹ́rí omi ní kírun lọ epo tánú mọ́tò ní ṣéun kan ní kan bomi wá kó ń ṣàlù àlá náà bá dàbí àlù àlá náà bá dà sínú mọ́tò irọ́ bá ń za ni o kàrámọ̀ kọ́ lélẹ̀ yẹn o ìdán ni o èyí ló fà á tí a fọ olófin sọ pé ìdára ètà rọ́júlà yatiru fil hawa wà fawqa al-bahri qad yasiru ó ní walam yakif inda hududu shar'i fadhaka mustadrajun aw bid'iyyun ó ní tó bá rí ẹ̀ka tí ń fò gẹ́gẹ́ bí ẹyẹ káàkiri àwọn wòlíì kan tó tẹ̀lé fún lọ Mákà nísìn irúgbà tó ń lọ kírun Mákà tó ń purọ́ wọ́n tilẹ̀kùn mọ́rí inú ilé wọ́n máa forúkọ àlejòónú wọ́n ní pé inṣàlá Mákà láti ń bọ̀ báyìí inṣàlá àti lọ kírun Mákà irọ́ pátápátá ni tó bá rí èèyàn kan ìwọ̀n tó fi wọ́n rè pé info nínú atẹ́gùn gẹ́gẹ́ bí ẹyẹ àbí bẹ́ẹ̀ kọ́ ìrìn lérí omi tá a sì mọ̀ pé èèyàn ò lè rìn lórí omi ó ní walam yaqif inda hududu shar'i àwa rí wípé ìhun tí ń dá lára tí ń pè lẹ́sìn ìhun tó sọ di wòlíì yìí àrípìnlẹ̀ látọ̀dọ̀ ọlọ́run àrípìnlẹ̀ látọ̀dọ̀ anábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní má ṣe yè méjì o fadhaka mustadrajun ọlọ́run fẹ́ dẹ́mu ni àdáwò lọ́lọ́run fi ṣe ó fẹ́ dẹ́mu ni aw bid'i àbí kó jálá dáadáa lẹ́ bu ṣẹ́ẹ̀sì bọ́ yí pé ọ̀pọ̀ àwọn aládàáda lẹ̀ bú náà ni wọ́n máa ń pera wọn ní wòlíì àwọn làyà máa ń kà láti pera wọn ní wòlíì níbi àti ṣe kí ni àìníbẹ̀rù ọlọ́run gẹ́gẹ́ bí kíkọ́ pé mo ṣe kó lè hálùwà báyìí ni lágbájá lòun bá sọ̀rọ̀ ìyá ànábì báyìí lòun bá sọ̀rọ̀ èékánná àfà yóò ti gùn bí èékánná wèrè ẹlòmíràn ni kódà òun ò jẹun títí òun fi jáde ilé hálùwà tààrin ẹ lọ gbogbo òrùn tó kí yẹn kọ́ bí yàrá bá fẹ́ ṣe ìtìkáfù ní Islam là kalẹ̀ fún wa lọ sí mọ́sálásí kò lọ ṣe ìtìkáfù àmọ́ kó wá tilẹ̀kùn mọ́ nípa orúkọ kan ń bẹ tó fẹ́ máa fà orúkọ yẹn ló jẹ́ kó di wòlíì ọlọ́run kọ́ lélẹ́ yẹn wòlíì èṣù ni o irú àwọn kan tó tún dé sí àwọn rm kíkà ní Nàìjíríà àwọn eléyẹn náà tí wọ́n ń porúkọ àlìjànú èmi kọ́ ní porúkọ àlìjànú náà fún yín ẹ má kó tàn jẹ́ ń pa wọn o àwọn awùlíyà ò ṣàìtánì nìyẹn o ìjọ ọ̀là Ànábì sọ porúkọ àwọn mẹ́rin kan wà táwọn gbọ́dọ̀ pè àwọn mẹ́rin yẹn ló fẹ́ bí àbùkátà gbogbo àwọn ilé wọ̀nyí ara pé àwọn wòlíì àṣeyìtánì ni o àbí bẹ́ẹ̀ kọ́ kéèyàn sọ pé ibi tí mo gbé wà wèrè ọlọ́run lòun ṣọ́nà máa ní wèrè Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní ẹ sọ̀rọ̀ ayín lórúkọ dáadáa nítorí pé orúkọ dáadáa yìí yóò máa ròyìn nínú ẹgbàá wa mi ó ní ẹ sọ̀rọ̀ ayín lórúkọ dáadáa nítorí pé orúkọ dáadáa ta wí yìí wọ́n fi pè é lálùkìyàmà ṣé wèrè ṣe pè yàn àwọn tó fẹ́ jẹ́ wèrè lálùkìyàmà ẹja sọ fún yín o àwọn náà làwọn tó ṣe pé alladhina yakuluna riba la yakumuna illa kama yakumu alladhi yatakhabbathu ash-shaytanu min al-mas àwọn ẹni tó fẹ́ dìde lálùkìyàmà ní dìde wèrè àwọn náà ní rìbá kéèyàn wá finú fọ́dọ̀ gbogbo yẹn ń pera wọn lórúkọ dáadáa níbi táṣetá ni gbé ń lò olóhùn di wèrè ọlọ́run ò ní wèrè nítorí pé wèrè lọ́dọ̀ ọlọ́run kò ní làákàyè tó fi sin lọ́run mọ́ ọlọ́run ọba ó ti yọ̀ǹda fún pé má kírun ọlọ́run sọ pé má gbààwẹ̀ títí yóò fi lálàáfíà àbí ká pera ní wòlíì ọlọ́run káwá lọ wọ̀ kú wọ̀ wèrè ọlọ́run òun eré ọmọ lankin náà ti ti ń tì ń eré ọ pé wọ́n gbé mọ́tò wá fún mi mo lé wọn ní ẹgbẹ́ mọ́tò wá fún mi àwọn máa fi ṣe dá wa àmọ́ mo ti gbọ́ pé ó ti bẹ̀rẹ̀ sí gun mọ́tò padà ń sì yóò ní kọ́ máa tiun káàkiri nínú ọmọ láńké wèrè ọlọ́run dé o wèrè ọlọ́run dé o ọlọ́run ṣe máa ń ní wèrè ẹ wá wò ó wípé láti rí irun tó gbèsè rí irun tí fi ń ṣe zikiri gan ti ń pẹ̀lẹ̀ ní wèrè ọlọ́run ṣó bá tọ ọlọ́run mu àti tànúbẹ̀ wa Muhammad àbí bẹ́ẹ̀ kọ́ kéèyàn wá lọ jókòó sí eré ìgbó eré àkìtàn yóò wá lóhun òun ní ìsinmi kan tó ń fẹ́ lọ fà ń bẹ̀
àbọ́lọ́hún ló ràn òun lọ sí rí àkìtàn lákàyè tí ń darú ẹni bẹ́ẹ̀ láàmú pé ṣé ò lágbájá tí tó bá dàsìkò kan báyìí eré àkìtàn eré ìgbó ibi tá ń da àwọn ọ̀dú àwọn dèṣe tá ń da sí tó yẹ pé tíyàn bá jókòó mẹ́gan chef tó foyín dò máa dà láàmú tó bá ti fà á jù tó bá pùmọ́ ó bẹ̀rẹ̀ sí dà láàmú tó yàn bá ti fa nǹkan púpọ̀ jù ìwà ní wòlé ọlọ́run ni ọlọ́run kì í rìn lọ sínú ẹ̀gbin ọlọ́run ní ká mọ́ kó lára ẹ̀gbin ni ibẹ̀ ẹlẹ́tì máa fara pé ṣáwọn eléyìí sì wà lójú ọ̀nà àbí bẹ́ẹ̀ kọ́ kó jáde kó ní kí kó bẹ̀rẹ̀ sí sàzíkì kó máa lulu tẹ̀lé lẹ́yìn ṣé tó fẹ́ purọ́ pẹ́lẹ́ yẹn náà tún ṣe ìjìrá ni ìgbà tí ẹ jáde kó lé halluwa tẹ wá ń kúnlẹ̀ tẹ ń dọ̀bálẹ̀ ẹ tó wá kó lùlù lẹ́yìn òun náà wá káàkiri gbòòrò ẹ dákun ṣe iṣẹ́ tí èèyàn bá ṣe fọ́lọ́hun èèyàn tó gbọ́dọ̀ polongo ẹ̀ ó lágbára àbí bẹ́ẹ̀ kọ́ ẹlòmíín náà lè wọ ó bẹ̀rẹ̀ sí wọ̀wọ̀ kú wọ̀ ó lè kó tẹ̀sùbá bí ogún sọ́run yóò wá défìlà bí mẹ́ta yóò wá kàwọ́ kábọ̀ ẹ kàn tẹ́ gbé eléyìí gangan tó bá pè é ní wèrè wọ́n sì pé gbogbo àwọn awòlíyá ọ̀la ẹ̀ lè rí wọn kọ́ máa polówó ohun tí ń jẹ́ ọ̀rẹ́ ọlọ́run wìláyà ọlọ́run kọ́ máa polówó ẹ̀ káàkiri bí ẹni tí ń ta ẹ̀kọ́ àwọn eléwọ̀n yìí tẹ́ bá rí wọn káàkiri lórí social media abẹ́tí ẹ̀rí wọn physiquement ẹ jẹ́rìí wípé àwọn eléyìí wòlíì èṣù ni wọn á tún máa sọ̀rọ̀ tó bá tún béèrè nípa ẹ̀ dáadáa inshallah. tó èyí ni àwọn karamat àtàwọn nǹkan mèremère tí wọ́n ń ṣẹlẹ̀ lérí ọwọ́ àwọn ẹni ọlọ́run. ẹ dákun ẹ sọ̀rọ̀ karamat tẹ́lẹ̀ mo fẹ́ mú ẹnu bà kankan No. wọ́n lè ní pé ṣéwù lágbájá àwọn rí lára ògiri àṣetánì nílẹ̀ láàmú ẹni tó dáa jù láyé bí lànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam ǹjọ́ olùgbọ́ pé wọ́n ráwòrán ànábì lára ògiri lẹ́yìn ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹni tánàbì tún ti mọ ayé wípé ó tún dáa jù ó ní Abubakar Siddiq radiyallahu anhu wa arda ǹjọ́ olùgbọ́ wípé Abubakar àrífọ́tò ẹ̀ níbi kan ó kẹsọ́ bẹ̀ níbi tẹ́ máa sìn àbí bẹ́ẹ̀ kọ́ Umar ibn al-Khattab radiyallahu anhu Umar tó ṣe pé anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní tí àṣetánì bá ń bọ̀ báyìí Umar rí o kí o tó àti pàdé Umar máa ń devier fún Umar ni ẹ wọ látọ́lọ́ fún yàn ẹ wọ karama tọ́lọ́ fún yàn Umar ẹ lè gbọ́ kó sọ pé èmi Umar tẹ́ rí o wòlíì Ọlọ́run ni mí o kódà ń bẹ náà wọn sábẹ́ obìnrin lásán ló dìde lérí mímbà nígbà tí Umar ní ẹja fìdí wọn sí owó sàdáàkì ó ní wà Umar kí ló ń sọ yẹn Ọlọ́run bá ní o gbọ́tọ́ lọ́wọ́ sọ pé wàá tẹ́ tún ìdá una kìntọ́ra ẹ bá fún ní kìntọ́r fàlátà kò tó mi ní o ṣe ẹ má gbà kankan nù ẹ Ọlọ́run bá ní kó má nídìí wọn ìwà Umar ní kó ẹgbọ́n tí Umar sọ ní asabatul mar'a wa akhta ibn al-Khattab ọmọbìnrin báyìí ó rọrọ sọ èmi Umar ọmọ Khattab gangan ni mo ṣe sọ ó sì padà kó mẹ Umar ibn Khattab náà wọn ta lè jẹ́rìí tí kò jẹ́ wòlíì Ọlọ́run ni síbẹ̀síbẹ̀ ẹ rí wọn pẹ̀lú payọ̀ Ọlọ́run ẹ rí wọn pẹ̀lú bẹ̀rù Ọlọ́run wọ́n ti máa ń rí connect pé àwọn níbi táwọn kù sí ṣùgbọ́n àwa lé ní kọ̀ǹtẹ́rẹ́nì títí wa o ẹ jẹ́ ká wòye sí dáadáa àwọn ọ̀rẹ́ Ọlọ́run máa ń ṣe karama fún wọn ṣẹwárí tàwọn tọ̀hún yẹn àwọn máa ń dọ́gbọ́n sí wọn máa ń tẹ̀ wàláhi wọn máa ń tẹ̀ ẹ ṣeun bí wọ́n ti máa ń tẹ̀ rèé àwọn wòlíì èṣù àwọn máa ń tẹ́ títí wọn nítorí pé wọ́n fẹ́ lókìkí wọ́n sì fẹ́ jẹ ayé wọ́n ṣe wòlíì tọ́lọ́hún wòlíì ayé ni wọ́n inú bí wọ́n máa ń tẹ́ pé kọ́ máa lọ wá wọn náà kàlẹ́ orúkọ àlìjọ̀nú yóò wà ní yóò ní mo ti sàlábà ẹ̀ tó bá ti gbọ́ pé mo ti sàlábà ẹ̀ yẹn ó ti sàásì. ó tẹ̀ ní lóòótọ́. ó tẹ̀ mọ́lẹ̀ òun ti sàlábà ẹ̀ ẹ dá kí ló ń sàlábà ẹ̀ fún kí ló ń sàṣẹ́ni rẹ́ni fún ó wáyé fúnra ara tiẹ̀ òun náà wáyé fúnra ẹ̀ bẹ́ẹ̀ náà ni kí wọ́n máa wá àwọn orúkọ àlìjọ̀nú tó ṣe pé wọ́n fẹ́ fi lókìkí wọ́n fẹ́ fi kójà máa jọ ẹlòmíì tí a wá búdó wípé òun tún ṣe ṣírìkù ni òun ti ń ṣe náà òun jọ pé wàkánà rìjálì minal insi ya'udhuna bi rìjálì minal jinn fazaduhum rahaqa ẹlòmíì wá kó nílànà pé àfẹ́ lu ta lálìjọ̀nú àwọn fẹ́ lu tìbílẹ̀ àlìjọ̀nú kan náà jọ ń lò yóò tún máa wá lọ sí ilé àwọn abọ̀rìṣà ilé àwọn olóògùn tọ́lá wọn bá ti ṣèkẹ́ fún pé kóun kò nínú ìranù tẹ́lẹ̀ yóò torí pé ó fẹ́ jẹ́ wòlíì èṣù yìí ó fẹ́ rí ilé ayé mú ó fẹ́ gbajúmọ̀ yóò tún máa ṣe kíni yóò tún máa lọ sí ilé olóògùn náà lẹ́ẹ̀ máa gbọ́ kátikàti sísí ẹ máa gbọ́ kátikàti wọ́n gbé kankan sáwọn ní ọwọ́ wọ́n gbé kankan sáwọn lọ́rùn wọ́n gbé kankan sáwọn lápò wọ́n gbé ìgbọ́kúgbọ́ náà lẹ́ẹ̀ máa gbọ́. wòlíì Ọlọ́run kan ò gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀
wòlíì ọlọ́run yóò máa bẹ̀rù ọlọ́run ẹ sì máa rá mi ẹ̀ lára ẹ̀ pé eléyìí ẹni ọlọ́run ni ṣùgbọ́n lẹ́ni ẹni tó bá lè sàṣàkúsà làwọn ń pè lẹ́ni ọlọ́run inú kọ́ máa tẹ náà nìyẹn àwọn wòlíì èṣù àwọn máa ń tẹ ni wọ́n lè ní ma sáyẹ́sì mi báyìí fún wa wọ́n tún láwọn tó máa ń haṣẹ́ fún pé bàbá sáyẹ́sì mi báyìí ṣé bá rẹ̀ náà ni gbogbo wọn tá à ń sọ pé wọ́n ń tẹ̀ yìí tí wọ́n ń wọlé ẹlòmíì kú sínú ilé náà o ẹlòmíì lè sọ pé òun ò róúnjẹ pé màlẹ́kà kan ní gbóúnjẹ wá fún un màlẹ́kà ló fẹ́ gbóúnjẹ wá fún ẹ ó ṣiṣẹ́ màlẹ́kà ni àlìjọ̀nú ní gbé wá fún ẹ nítorí báyìí gbogbo ohun tí ń ṣẹlẹ̀ ọlọ́run máa ń ṣe kàrámọ̀ fáwọn ẹni títí ẹ̀ àmọ́ ẹni tọ́lọ́run ó ṣe kàrámọ̀ fún a gbọ́dọ̀ rí i pé nígbà tá a wo gbogbo ohun tí ń ṣe níjọ́sìn àwo ta ní ń tẹ̀lé àríkọ́ ọlọ́run ọba àti ànábì wa Muhammad eléyìí tó jẹ́ tẹ̀sù ẹ bá padà wẹ́ pé yóò máa yapa tọ́lọ́run yóò máa yapa ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam lànàbì fi sọ yìí pé ńgbà táyà kan sọ kalẹ̀ pé wa anna hadha sirati mustaqima fattabi'uhu wala tattabi'u subula fatafarraqa bikum an sabili dhalikum wasaqum bihi. nígbà tí àyà yìí sọ̀kalẹ̀ wípé eléyìí lójú ọ̀nà tèmi o ojú ọ̀nà yìí ní kẹ́ tẹ̀lé o ẹ má ṣe tẹ̀lé ojú ọ̀nà mi kó má bàa yẹ yín kó lójú ọ̀nà tọ́lọ́wọ́n ọba kó má bàa dira yín kó lójú ọ̀nà lọ́wọ́ anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ó mú ọwọ́ rẹ̀ ó fi la ìlà tọ́ọ́rọ́ kan ìlà náà sin anabi wa la ìlà sẹ́gbẹ̀gbẹ́ àwọn là sẹ́gbẹ̀gbẹ́ lẹ̀ tó sin náà anabi wa sọ fún wa pé wa anna hadha sirati mustaqima hadha siratu Allahi mustaqima ẹ̀rí láti mú la tó sin tí ò wọ́ yẹn òun lójú ọ̀nà tọ́lọ́wọ́n ọba ṣùgbọ́n sẹ́rí gbogbo èyí tí mo là sẹ́gbẹ̀gbẹ́ ni òun ni subul òun làwọn ọ̀nà anabi ní lójú ọ̀nà kọ̀ọ̀kan wọ̀nyí o àṣetánì kọ̀ọ̀kan ó jókòó síbẹ̀ àṣetánì kọ̀ọ̀kan ó jókòó síbẹ̀ tí ó máa pèpè gbogbo ojú ọ̀nà tẹ́ bá ti rí pé wọ́n ń pèpè sí wọn làwọn fẹ́ fi di nǹkan kan kẹ́mọ̀ pé tí ó bá ti yàtọ̀ sí tọ́lọ́wọ́ àti tànàbí wa Muhammad lérí àyà ẹ̀rọ gbogbo tafsir tuntun bóyá wà là ń purọ́ fún yín níbi tafsir yìí o gbogbo lérí eléyìí pé eléyìí lójú ọ̀nà tèmi o tó tọ́ ẹ tẹ̀ lójú ọ̀nà náà o ẹ má ṣe tẹ̀lé àwọn ojú ọ̀nà míì tí ó mú yín yapa kó lójú ọ̀nà eléyìí lọ́jọ́ àsọsílẹ̀ tá à ń sọ fún yín o dhalikum wasaqum bihi àfi ń sọ àsọsílẹ̀ fún yín ni ẹ wá wojú ọ̀nà yìí tó jẹ́ tànàbí sọ fún wa yìí òun náà lẹ́nu gbà fi di wòlíì Ọlọ́run àwọn ẹlòmíì iná àwọn tí máa ń tẹ̀ yìí yóò ní náfìlà tá a fẹ́ yàn lẹ́nìí a fẹ́ kọ̀yìn sí kíbla ẹ dákun ṣé bẹ́yàn bá fẹ́ sí lọ́hùn tó fẹ́ yàn náfìlà ibo ni ó kọjú sí yóò kọjú mọ́ lọ́hùn ibo lọ́lọ́run ní ká kọjú sí sábà fẹ́ kírun ó ti di kíbla ibi tí a mọ̀ pé ó jọ gangan Káàbà wa tọ́yìm nísìn ìwọ wá kọ̀yìn sọ́lọ́hùn ajẹ́ pé kọjú má Ṣẹ̀tánì náà ni ẹ sì máa gbọ́nu gbóná wọn náà pé ẹ kọjú má Ṣẹ̀tánì tó bá tẹ́kẹ̀ tó kọjú má lọ́hùn ṣe bẹ́yàn tá Ṣẹ̀tánì bá wọ̀yàn lọ bẹ́ẹ̀ nǹkan kí ló dáyàn lójú pé tó bá kọjú má Ṣẹ̀tánì ihun tó rò pé Ọlọ́run ò lè ṣe ni ṣá Ṣẹ̀tánì lè ṣe alfi ila ayni min dunillah ẹ dákun ṣe Ọlọ́run olùdarí ilé ayé pé méjì ni ló fi yẹ ká ṣọ́ra báwo ni èṣù ṣe ń bẹ bẹ́ẹ̀ lẹ́ni Ọlọ́run ń bẹ bí wòlíì Ọlọ́run ṣe ń bẹ bẹ́ẹ̀ náà ni wòlíì èṣù òun náà ń bẹ kálukú ló ní igbá títí ẹ̀ kálukú á lè ṣe ká mọ̀ kí Ọlọ́run ọba kí ó ṣàmọ́ ẹ̀ jẹ́ ká ní mújíza Ọlọ́run máa ṣe mújíza ẹni tá a bá rí pé Ọlọ́run ṣe kàrámọ̀ fún mújíza fáwọn ànábì Ọlọ́run ni bá a ti sọ ẹni tọ́lọ́run bá ṣe kàrámọ̀ fún tọ́lọ́run pọ́nlé tó jẹ́ ọ̀rẹ́ Ọlọ́run kódà ó lè má jáfa nítorí májẹ̀mú àti jẹ́ wòlíì Ọlọ́run kì í ṣe pé èèyàn gbọ́dọ̀ jáfa dandan kódà kì í ṣe pé gbọ́dọ̀ mọ gbogbo òfin ẹ̀sìn tán àmọ́ bó bá ṣe ń tẹ̀lé tọ́lọ́run àti tànábì wa Muhammad sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ náà ló máa di ayò Ọlọ́run tó sì ń ṣe pẹ́pẹ́ fúrú tó bá lànà tọ́lọ́run àti tànábì wa Muhammad kéèyàn jókòó nísìn kó máa sọ wípé àkìbájìlù jákàjìlù ríkítà máa ríkítà sùkùmù máa ríkítà wádìí àkà máa ríkítà wàláhù máa ríkítà kìtà ní ríkítà fún ṣé orúkọ Ọlọ́run ní ká pèlè yẹn ni ó wá ló fẹ́ fi ilé yẹn fi sin Ọlọ́run àwọn nǹkan wọ̀nyí tó bá rí nǹkan kan bẹ́ẹ̀ anta mustadraj Ọlọ́run dẹ́ni o má rò pé bóyá Ọlọ́run fi ẹlẹ́ o Ọlọ́run ní wa umli lahum inna kaydi matin ìwọ lọ́mi lára fún wọn ètè mi Ọlọ́run bá lè gbogbo ohun tó ń ṣe lọ yìí ń lo ìfàjọ pé ẹ má jẹ́ kó ṣe pé àfa káàfa láti rí àwa tá à ń sọ̀rọ̀ yìí kò yà wá náà sílẹ̀ àbẹ́ni tí ò fa nǹkan kan náà tó lọ gba nǹkan àti rírú ẹ̀ nínú àwọn tó dájọ́ sílẹ̀ tó ṣe pé tàẹ́ ni ó sì kó jọjọ Al-Qur'ani Yorùbá ni máa ń kà ṣọlá máa ń rán pé ń ṣe ìgbọ́rú ẹ̀rí Ọlọ́run máa ń rán láyìí mọ̀ ń ṣe
ó sì kójọ lọ bíbà ó tẹni òun náà tẹni mọ̀ pọ́jẹ́ ìṣù ní tètè mọ́. àwọn mí kápẹ́ńtà làwọn náà. àwọn mí kápẹ́ńtà ni wọ́n. àwọn náà làwọn gbà wá yìí. àwọn náà gbà wá yìí. mújísà wọn rí mújísà kankan ṣe wọ́n tẹni ẹni tẹ́sí bá ti yé kò ní kó ìrújú níbi ọ̀rọ̀ wọn. eléyìí ò sí kankan mẹ́ ìmúṣeré lásán ni ìṣúmú yín ṣeré ni nítorí bẹ́ẹ̀ ẹni tó bá tọ́lọ́run bá fún ní kàrámà pé ọlọ́run ní kó rí nǹkan kan ṣe. oyè àwọ̀ wípé báwo ní ṣe ń tẹ̀lé tọ́lọ́run àti tànábì tá a bá rí pé ìtẹ̀lé tọ́lọ́run àti tànábì ẹ̀ dáadáa ni ẹ jẹ́rìí wípé irú ẹni bẹ́ẹ̀ ọlọ́run ṣe kàrámà fún ọlọ́run fi kìíní yẹn pọ́nlé ó lè dé ibà yín sí kẹ́tẹ́ máa wá òjò kó tó ọlọ́run bá wa sọ̀jò kalẹ̀ o kọ́lọ́run sì sọ kalẹ̀ lẹ́ẹ̀kan náà ẹni tá a bá ti wá wò pé èyí tó ṣe yìí o ṣé abẹ́ látọ̀dọ̀ ọlọ́run tó là kalẹ̀ fún ànábì pé ká ṣe tá a bá ti rí pé àwo tíra àbábẹ́ ẹja kọ́ ẹ jìnnà sí o wòlíì èṣù ni o iná àwọn tí èṣù ránṣẹ́ nìyẹn o tó ní owó kó tàn jẹ bá wọn ọlọ́run ní ya'iduhum wa yumannihim èṣù ó máa ṣàdéhùn fún pé ẹ léyàn lẹ́yìn wọ́n gbà yín ní wòlíì yóò máa fún ọ ní fosses poa ọlọ́run ní wa ma ya'iduhum shaytan illa ghurura ìtànjẹ lásán ni àṣetánì ṣe àdéhùn ẹ̀ fún yín ìhun tẹ́ padà ṣàbámọ̀ ni àtẹ̀mí àti yín ọlọ́run má jà ṣàbámọ̀ ẹ má jà kó tànjẹ látara ẹnikẹ́ni o ẹ má jà kó tànjẹ látara ẹnikẹ́ni bí lágbájá wòlíì ni ọlọ́run gbà fún gan gbogbo ẹni tẹ́ṣù gbà fún ló pọ̀ jù o ẹni tẹ́ṣù gbà fún òun ló pọ̀ jù ẹja ká dẹjú ńlẹ̀ ká lè fi rí mú ẹja mọ ohun tá à ń ṣe inú ẹ̀sìn wa ká má bàa gba òdodo lọ́wọ́ wa kí wọ́n gbérọ́ fún wa ara ẹ̀ náà ló ń bẹ̀rẹ̀ kan sọ láìpẹ́ yìí ẹ̀yìn ní mọ̀lúdì wọ́n ti ń pè àdíyà wòlíì tí ó débi kan tí yóò máa gba ọmọ ọlọ́mọ láì so igi ní àdíyà ṣé wòlíì ọlọ́run kan ni ẹ àyìnmáyé irú ẹ̀ wòlíì tó yẹ pé tó bá ti débi kan báyìí wọ́n gbọ́dọ̀ fi mọ́ndíyà láì so igi fún òun náà fi ṣe ẹ̀bùn fún àdíyà bóyá ẹ̀ mọ̀ gift ni wọ́n ń pè ní àdíyà torí ẹlòmíì ò mọ̀ túmọ̀ ẹ̀ kàdó ọmọ ọlọ́mọ tí ò so igi fún ṣé wòlíì ọlọ́run nìyẹn yóò lọ sùn tí iná ẹ̀ fura pé ilé yẹn ṣe wòlíì ọlọ́run àbí wòlíì mi ò dé wọ́n ní ẹ̀ alájà ẹ bọ́ta kí wòlíì náà sì tó bá wù yín nú ẹ̀ àbọ̀ pé kí wòlíì mí sí lára kó lè bá bí ọmọ wòlíì wòlíì ọlọ́run kọ́ lé léyàn aláìláì àtẹ̀tísọ kò lè bí wòlíì abọ́lọ́wọ́ ẹlẹ́dàá wa kí ó kọ́ wa mọ̀ ṣe o kó jẹ́ kí Islam náà yé wa. ọlọ́run kó bá wa san ilẹ̀ sàn rẹ̀. àmín. ní ìdógbà àwọn jọ alásìkò yìí náà lójú pé àárẹ̀ bá ń ṣe nìkan wọ́n ní ó débẹ̀ ó kó ààrẹ kó lára ẹ̀ kó pé ó sì lálàáfíà rẹ̀ kan náà ó bá bùkátà lọ́bẹ̀ bùkátà ẹ̀ sì yanjú tọ́ pé wòlíì ni ṣé pé àbí pé balala tó bá rí lẹ́nu aláìní sì ń ṣe lójú ẹsẹ̀ ni ẹ ṣeun ó ti tó pé kí wọ́n fi jí ká ṣe. ọlọ́run kó bá a dúpẹ́ fún gbogbo eléyìí ìtànjẹ ni kódà ìmúniṣeré ni ṣe rí àwọn tó máa ń purọ́ pé ó débẹ̀ olúwòsàn irọ́ náà ń pa o ẹ jẹ́ kí n já yín sí o. ọba dárí ní Nàìjíríà ó lóun lajú afọ́jú kò lajú ara ẹ̀ dọ́jú èní. ojú tiẹ̀ náà ti di wọ́n. ojú ẹ̀ sì wá fífọ́ ìwọ mọ̀ pé o lè lajú èèyàn kí wọ́n ríran kọ́ máa rádùn tí ń bẹ́nu kéèyàn ríran o lajú ara ẹ̀ olóun lajú afọ́jú ẹ jẹ́ kí n já yín sí. ẹ mọ ohun tó máa ń ṣe àwọn àfa gan ṣe àti màfà kì í tẹ́ ṣàfà òun náà ń pèrè ń ṣéwù ǹjẹ́ ń gbọ́ mi yé ṣàwọn kan tó bá sì pé ẹ̀kan ṣéwù wọ́n ní ṣiṣẹ́ ìyanu ń ṣe gbá ń ṣàgbọ̀n ó ti wá kó àwọn ọmọ ẹ̀sìn rí wípé mo fẹ́ fún yín lọ́wọ́ kan o tálejò bá wọlé tí mo bá sọ pé ìyàwó ẹ̀ tó mú dání àjẹ́ ni gbólóhùn tí n bá ti sọ síwájú nù àjẹ́ pẹ̀lú èmèrè gbólóhùn àkọ́kọ́ tí n bá sọ gbólóhùn náà ní ká kọ́fí mi o ẹ̀yin ọmọ mi o téèyàn kan bá dọ́dọ̀ ṣéwù gbẹ̀ngbẹ̀ ọ̀rọ̀ náà ò yé wa mọ́ mo wá pẹ̀lú bàrí oní ìyàwó rẹ tó gbé wáyìí ẹlẹ́mìí òkùnkùn ni ṣéwù fẹ́ wòlíì èṣù fẹ́ mọ ẹlẹ́mìí òkùnkùn ni wò dáadáa èmèrè ni ìyẹn ni owó ṣẹgbẹ́ rí yóò di dákẹ́ ó lè pè kánná ẹ̀kẹ́ lágbájá wá wo arábìnrin tó jókòó yìí èmèrè ni àbájẹ́ ṣó ti fún ní kóòdù pé gbólóhùn tó bá kó dáa yóò ní èmèrè ní èmèrè ó ní
sọmọ yìí wà bí tí mo fi sọ̀rọ̀ yóò ní máa lọ ó jẹ́ bẹ́ẹ̀ àbí ò jẹ́ bẹ́ẹ̀ àìmọye ilé náà ti fi dàrú. àwọn ẹlòmíì wọ́n sọ pé àwọn ń ya mi àwọn ní àwọn ń ya mi wọ́n fẹ́ ṣe rúkìá sí o omi lè wà ní dẹ́sàmẹ́tì sí wọn wọ́n ó dè mọ́lẹ̀ sínú ike tán rọ́ sí wọ́n náà wọ́n ṣàdúrà sí ránṣẹ́ ìbúlẹ̀ ti rírú ẹ̀ àwọn ẹlòmíì ń bẹ́ tí wọ́n ní àwọn ẹ̀mí òkùnkùn àwẹ̀ bíríbírí pẹ̀lú àwẹ̀ funfun la fi máa ń gbógun tì wọ́n àwẹ̀ wo la àwẹ̀ bíríbírí tọ́lọ́run fún wòlíì kan. àtọ ẹsẹ ẹlẹ́làyé fún wa onípẹ̀lú a ṣàlàyé gbogbo ẹ̀ pátápátá. funfun bóun ni wọ́n ń gbà gbà. kódà wọ́n tún máa ń gbowó fi báyàn gbà òun lẹ́tún gbà yìí àwọn wòlíì lórí irọ́ lórí irọ́ lórí irọ́ lórí irọ́. àwẹ̀ bíríbírí ó wà àwẹ̀ funfun wà àwẹ̀ bíríbírí ni wípé kò ní jẹ nǹkan kan àwẹ̀ funfun kò fẹ́ jẹ nǹkan ẹlẹ́mìí nǹkan máa ń bẹ o. yóò gbà fúnjọ́ mélòó. ìjọ tó bá wọ́n lè ṣe kó gbà fún ogójì ọjọ́ wọ́n lè ṣe kó gbà fúnjọ́ mẹ́jọ wọ́n lè ṣe kó gbà fúnjọ́ méje bẹ́ẹ̀ ni wípé àwẹ̀ yẹn lèyẹn fi máa ń gbógun tẹ̀mí òkùnkùn kò tó sí kùrì sí ìyùmọ́. yóò kú dánù. àwọn àzùkárù tá a fi ń gbé gbogbo àwọn eléwọ̀n iná náà ń pèlè yẹn pé tó bá débẹ̀ báyìí irọ́ ni òun ilé àlàáfíà irọ́ náà ń pa o èmi mò ń já yín sí o àti tọ́ púpọ̀ ẹ̀ lọ àti rí pé irọ́ ni. ara ẹ̀ ní tí mo fi ṣàpèjúwe tẹ́lẹ̀ pé yóò ní ṣé àjẹ́ ni àbí mèrè yóò ní àjẹ́ ni. wọ́n máa ń wá tẹ àwọn míì ń bẹ omi tó gbé wá kọ́nà máa ń gbé lọ wọ́n ní kọ́nà wá omi míì ní tó ti ṣiṣẹ́ sí inú kànga ni wọ́n bù fún wọn tó ti ṣiṣẹ́ èṣù sínú kànga làwọn bá gbé pé àti mo yàtọ̀ ṣe àlìjẹ̀nú yẹn náà ránṣẹ́ tẹ́lẹ̀ ọ̀rọ̀ wọn dà gẹ́gẹ́ bí ti ẹ̀yìn ó ń lo awọ́rò àlìjẹ̀nú yẹn náà ló ní kọ́ lọ dára fáwọn èèyàn kan wá sọ́dọ̀ ẹ̀ gbogbo àwọn tálìjẹ̀nú yẹn kó sí lára tó ṣiṣẹ́ lára ẹ̀ òun ni wọ́n wá bá àyèmáyé ẹ lọ́wọ́ ọmọ tiwọn náà pé ṣé wọ́n lálàáfíà ẹ ti gbọ́ mi yé ibẹ̀ lẹ́ti gbé mọ̀ pé iṣẹ́ ni kò sí pé wọ́n gbé dọ́dọ̀ kìyàn kan lálàáfíà àwa mọ̀yàn wọ́n tún máa ń ṣe tó ṣe pé àwọn eléyẹn lówó tó máa ń gbà lọ́tọ̀ tó bá ti pàlejò kan dé olówó wọn pé bàbá mo wá dúpẹ́ ni nǹkan báyìí tẹ́ ṣe fún mi jọ báyìí ṣéwù mo wá dúpẹ́ ni nǹkan báyìí kódà mọ́tò tí mo fẹ́ fi jíṣẹ́ mo wá fi dúpẹ́ ni irọ́ nípa o wọ́n fẹ́ gba ẹni tó dé ni o wọ́n ti pé eléyìí yóò kilẹ̀ lára ẹ̀ díẹ̀ tí ò sì rí wòsàn kò bá wòsàn kankan lọ́bẹ̀ rí irú eléyìí náà wọ́n máa ń ṣe kò sí pé gbà tí mo dọ́dọ̀ lágbájá tó bá ti kódà bó bá ṣe rúkìá gan tó bá wọ Ọlọ́run ni ó fún ẹ lálàáfíà kì í ṣe dandan ni kó ṣe rúkìá kó sọ pé ó lálàáfíà tó bá wọ Ọlọ́run yóò ní kó lálàáfíà tó bá yóò ní kó wà bẹ́ẹ̀ ta ló fẹ́ àlọ́ bá ṣe rí gbogbo àwọn ilé wọ̀nyí ọ̀pọ̀ ẹni àwọn tí ń lọ bẹ̀ wọ́n yí padà lálàáfíà níbẹ̀rẹ̀ mẹ́tàbẹ́ kọ́ lálàáfíà ṣùgbọ́n tó bá débi kan máa ń padà sùn wọn máa ń laṣẹ́ àmọ́ àwọn kan bẹ́ẹ̀ tó bá ti pé ọ̀pọ̀lọpọ̀ ẹbí tí mo wà mú dán lọ́mọ ìlọmọ rí tí ìbá ìpọ́nlọ́ òní kí n débí ni mo ti lọ gbá mo ti lọ agbọ̀n nígbà tí bàbá yìí ṣàdúrà fún mi lẹ́ẹ̀kan náà mo lọ́mọ ni àìmọye ajẹ́pọ̀ fẹ́ pọ̀ ọlọ́run lóyún ọlọ́run tó lóun yàyàn lágàn ọlọ́run tó lóun yàyàn lágàn òun ṣe fẹ́ bímọ àìmọye wọn náà ni kódà lómi lọ́jọ́ mọ́ ra ni mélòó la fẹ́ sọ irú ẹ̀ pọ̀ lọ ó pọ̀ lọ pé àgbà tí mo dọ́rọ̀ lágbájá àdúrà mi gbà lẹ́ẹ̀kan náà tó ọlọ́run lè fi ṣẹ̀bùn fẹ́ lómi pẹ̀tọ́ ọlọ́run fi ṣe sábà bí ká dùn ẹgbà àmọ́ kì í ṣe àwọn tí ń polówó wòlé kiri nǹkan míì ni wọ́n ń lò fẹ́yìn tó wọ́n ti kan láàfà nǹkan yẹn dúdú náà tó máa ń gbélé wọn lọ́wọ́ pé kán lọ lò kì í ṣe pé wọ́n àdúrà kan náà ń ṣe fún wọn ṣé bí àwọn tó lómi lásọ yẹn tó ń ya mi tí wọ́n ládùúà tó ń ṣe sí wọ́n lè dá síkìrì làwọn ń ṣe sí wọ́n ti ń pè omi ó wà ní nǹkan bíi tán tí abọ́gẹ́ láìlà ìlàlá láìlà ìlàlá bí irọ́ ló pa gbogbo àwọn jìbìtì yìí nítorí àti jẹ́ni ipò tá a dé káfẹ́ fi Islam lo jìbìtì Islam ti ní àwọn ẹ̀kọ́ tó ti kọ́ wa tó yẹ pé àyè máa gbọ́ wá sí àwọn èèyàn àìsọjí àwọn èèyàn àti pójú káwọn èèyàn wọn fàdánwò lọ́dọ̀ Ọlọ́run ìjẹ́ kan lọ kó sínú pápẹ́ àwọn wòlíì èṣù yìí wòlíì èṣù òun ló pọ̀ o wòlíì tọ́lọ́run gbogbo àfáà tí bá ti ń ṣe jálàbí wòlíì èṣù ni o. tá a fẹ́ béèrè tẹ́lẹ̀ ní wípé ọ̀dà jẹ́ kí n ẹ béèrè. láàárín àwọn tá a mọ̀ sí wòlíì èṣù yẹn àtàwọn tí ń ṣe jálàbí tó pé ẹ dàgbónú ilé wọn àbí ẹ débi tí wọ́n ti ń ṣe jálàbí yẹn
àwọn lùkúdì kan àwọn kọ́dà ẹ̀fẹ̀ ròṣà lágún ní ọ̀dọ̀ ẹlòmíì ó wà ìyàtọ̀ ní láàrin àwọn àtàwọn òdí àṣẹ èṣù gangan fún wọ́n jọ ń kó péré ni bó o rà ní. ọwọ́ ní nǹkan wọ̀ ṣe rí gbogbo ẹni tí ń ṣe jálàbí láyé gbogbo ẹnu wọn fi sọ yìí mo sì wá lọ́sẹ̀ dèfí fún èyíkéyìí inú àfa tó bá ń ṣe jálàbí tó pe rẹ̀ ní wòlíì Ọlọ́run àdánwò ibẹ̀ lẹ́ti gbé pé ọ̀fútù fẹ́ tẹ̀lé ṣe rí gbogbo ohun tó fi ń pin náà pátápátá tẹ bá fẹ́ já wọn ẹsẹ̀ bẹ̀rẹ̀ sí ké kùrìsíù kò sálì jẹ̀nu tí máa ń resisté fún kùrìsíù gbogbo ohun tó fi ń fẹjú mọ́ yín yẹn ayatul kùrìsíù ní kẹ́ máa ké ẹ rí i pé yóò kó yóò lọ. yóò jà kulẹ̀ ní. ó lè sọ pé owó tó wà lápò ẹ̀ mo mọ iye ẹ̀ àbí bẹ́ẹ̀ kó ń dìde lọ síbẹ̀ kó lọ ka iye owó tó wà lápò ẹ̀ yóò bá dé ń sọ fún ẹ àlìjẹ̀nu tí wàá tún àṣírí fún ti ń lò pé iye báyìí ló kàn té ṣé olùsìlámù ti jáṣẹ wọn náà arákùnrin kan bẹ wípé òun tiẹ̀ o iye tó bá ní yóò sọ fún ẹ yóò ní kó lọ kà á wò Ọlọ́run sì máa ń fún àwọn tó bá jẹ́ olùmọ̀ nítorí tọ́lọ́run Ọlọ́run máa ń fún wọn lọ́pọlọ ṣé olùsìlámù wa san ti wípé ibi tó ti ń kàwé náà 1 2 3 4 àlìjẹ̀nu ti fún lọ́wọ́ pé iye báyìí ló kà ṣé olùsìlámù ní ẹ fi mi pẹ̀lú ẹ lẹ̀ ìgbà tó ṣé islam bọ́ sẹ́yìn ṣé islam bá bu owó kò ká ó ní owó ní èlò ló ní bí fábù yìí tàlẹ́dí káfàrà ni ò bá lè rówó kà mọ́. ṣe rí gbogbo àwọn ẹni tó ń ṣe jálàbí pátápátá kò sí exception nínú wọn o pé èmi hàntúlẹ̀ mi hàn rárá àwa tíra là ń wé rárá ẹ dákun bó lànà gbígbé sọ pé ẹ̀yin ògùn tajà kéèyàn kọ wọ́n ti ń pè ya ti ya riziku ha ragada min kuli makan kó wá ewé birana ewé amúnimúyè àti káfúrà pẹlẹbẹ kó wá fi ṣe gàrí tíra kó dà sójú ẹ kó wá di tíra kó wá fi tàdá kó fi gbá tíra lẹ́gbẹ̀gbẹ̀ wá ló ṣèṣù tó bá tó fẹ́ ṣe tèṣù ńkọ́ yóò wá ní ṣebí kùránì ni wọ́n kọ kùránì kan ni wọ́n kọ o èdè lárúbáwá ni o Abu Mashal Falaki gbogbo ọ̀nà ọmọ o àfa àti bá ti ń yẹsẹ́ wò ẹ̀gbọ́n mi ẹ má pẹ́ wòlé Ọlọ́run o èyí tó aburú ni pé tó bá délé wọn sẹ́ àwọn náà wọ́n tèdí ògbè sára àti owó ẹyọ wọ́n fi sí ara aṣọ pupa láti máa fi dẹ́rù bara wọn ẹ wá mọ tí máa ń pa mí lẹ́rìn pé bàbá náà máa ń ríran gan o yóò ní wípé àgbàná tí ń gbóhùn jà ti pẹ́ tó wò fura ìgbà tí mo dọ́dọ̀ bàbá náà báyìí àgbàná ló kọ́kọ́ rí ẹ mọ tó máa ń ṣe sheikh yóò sọ fẹ́ni tó bá wà wájú ẹ̀ wípé wo àtẹ́lẹwọ́ ẹ̀ ṣẹlásìkò tó ń tẹ́wọ́ àtẹ́lẹwọ́ kí n wò ọmọ àlè ló ti fi tọ́ sọ́wọ́ báyìí yóò wà ní gbọ́wọ́ ẹ̀ wá kí n wò yóò wà fi itọ́ tó fi sọ́wọ́ yóò fi lẹ̀ lẹ́yìn ọwọ́ yóò fi lẹ̀ báyìí ẹ̀rí ó sọ pé gbọ́wọ́ ẹ̀ wá kí n wò tí wọ́wọ́ ẹ̀ yóò wà ní omi ní lọ́wọ́ ẹ̀ yìí àwọn ayé ti gbàgbà náà lé ẹ lọ́wọ́ yóò ní ṣé òun ríran o itọ́ lásán ló fi sẹ́nu ló fi kẹ́ lẹ́yìn ọwọ́ ìyẹn kò gbàgbà náà lé ẹ lọ́wọ́ irú ẹ̀ wá pọ̀ bẹ́ẹ̀ ta lè máa pè dúwe wá pé àṣewù ó dami sínú agbọ̀n ni o omi náà jáde ó dubúlẹ̀ agbọ̀n fi làgọ́ràn sínú ẹ̀ ni ó bùṣe àbámọ́dá ni gbogbo ẹ̀ ó pọ̀ bẹ́ẹ̀ kó ju nǹkan sínú omi kó dàbí ẹ̀jẹ̀ kó bò kó tún ṣí padà kó dàbí ọyún kẹ́míkà ni kì í ṣe kankan àfáàkàkọ́ ògbóná gbogbo ẹnikẹ́ni tí bá ti ń ṣiṣẹ́ jálàbí lẹ́kùlẹ́yẹ tí ń pèrè láfa tí èyí tó ṣe pé ilé alámù káàkiri gànà ẹ lọ pa alámù fún mi ẹ mọ́ gà wá ẹ mú ẹyin ojú màálù wá iye màálù báyìí la fẹ́ pa irọ́ ní ń pa o kò sínú wòlíì Ọlọ́run táwọn ilé ẹ bá sọ fipá wà nù torí wòlíì Ọlọ́run ẹni kan yọjú ẹni tó bá fi jọ ní àwọn wòlíì wọn kúkú sọ àwọn náà morúkọ àwọn wòlíì tọ́jú ogún wòlíì táwa sì mọ̀ pé ẹni tó kọjá wòlíì náà lànà bí wa Muhammad sallallahu lẹ́yìn ló kàwọn khalifa mẹ́rin lẹ́yìn àtàwọn ẹlòmínà wọn sàhábà wòlíì Ọlọ́run sì ń bẹ tí ìdíjọ́ gbé dàlùkìyàmà èyí tó bá ṣe ìtawà ń ṣe sínú ẹ̀sìn tiwa àwọn òsọ sínú ẹ̀sìn tẹlòmíì ẹ wá àwọn wòlíì bọ́ ti ń gbà lọ́wọ́ olóògùn náà gbà lọ́wọ́ àwọn onígbìgbọ́ wíwí pàápàá o mo sọ pé ọwọ́ ń kan wọ́ ni ẹ̀gbọ́n mi gbogbo ọjọ́ rọra wọn lọ́tọ́ pé èṣù kan náà ni gbogbo wọn bá múlẹ̀ pé tá a bá rí mú lọ́dọ̀ tiwa a rí mú lọ́dọ̀ bàbá oníṣègùn tá a bá rí mú bẹ̀ ẹja lọ sọ́dọ̀ àwọn wòlíì èké àwọn wòlíì tí wọ́n ríran tí wọ́n rọ́jọ́ kú wọn wòlíì tó ṣàṣìdán tí ó mọ̀ wòlíì tó ṣe pé wọ́n ti ń pè ẹ̀fọ́ ewúro náà ṣe fún ló bẹ̀rẹ̀ sí yàgbẹ́ títí ìgbẹ́ náà ló yà ló kú kò rí pé òun ó jẹ̀fọ́ ewúro òun ó kú
ẹ má jẹ́ ká máa tara wa jẹ àwọn tá à ń pè wòlíì náà ó yẹ kó tó máa gbé bí mo ti ń lọ mọ́tò mi ó ṣàṣìdán o ẹ bá jà á lọ mọ́. wọn bí rí. gbogbo ẹni tí bá ti ń ṣiṣẹ́ jálàbí iṣẹ́ oníṣègùn ní í ṣe o tó pa fáà mọ́ra ẹ dákun ẹ jìnnà sírò ẹni bẹ́ẹ̀ kì í ṣe wòlíì Ọlọ́run. òye ẹ má sì já gbàgbé aṣọ fúnra pé dandan kọ́ ni kéèyàn já fáà kó wá wé láwà ní báyìí lẹ́ẹ̀fì mọ́ wòlíì Ọlọ́run bó o bá ṣe páyọ̀ Ọlọ́run sí bó o bá ṣe nígbàgbọ́ sọ́lọ́run sí bó o bá ṣe ń tẹ̀lé Ànábì wa Muhammad sí bẹ́ẹ̀ ló fi máa gradé o wá jẹ́ wòlíì kì í ṣe pé o lè ṣe kì í ṣe pé o lè ṣiṣẹ́ nítorí pé Ọlọ́run dẹ́dà pé kó ṣiṣẹ́ ni yóò sì tètè tọrọ àforíjì lẹ́ẹ̀kan náà kí kódà kì í ṣe pé kó jẹ́ wòlíì o gbọ́dọ̀ mọ gbogbo ìdájọ́ ẹ̀sìn tán rárá yóò tún kù tó máa lọ béèrè àṣọ wòlíì mọ̀ wípé o gbọ́dọ̀ kọ́ gbogbo ṣẹ̀ríà Islam èyí tó gbọ́dọ̀ máa tẹ̀lé èyí tó bá ṣiṣẹ́ ó padà kó mẹ́ bó ti rí nìyẹn Ọlọ́run bá kí okun wa. Ọlọ́run kó wa sẹ́yìn lẹ́sàn rẹ̀ sọ́ọ̀tì Ọlọ́run kó bá dúró tí gbogbo àwọn àlàyé yìí tẹ̀ ń fún wa tí ó mọ̀ jẹ́ ìmọ́lẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí tí ìmọ́lẹ̀ ò tí ì dọ́dọ̀ wa tá a kò tá a tún sọnù tá a ń yà sọ́tún tá a ń yà sósì. àwọn yẹn tó kún di ìtànjẹ o. tó já sí wípé àwọn yìí ló ń kó bá wa níwájú. ẹlòmíì gan ẹtù ni wọ́n gbé fún ẹtù yẹn wọ́n lọ èédú pẹ̀lú ẹtù pọ̀ ṣẹ́ẹ̀sì wa rí méjèèjì kì í gbé pọ̀ púpọ̀ nígbà tó bá fẹ́ jáde sí pé ẹ lọ ló tẹ́ bá dé bá ti túrù yóò ní yé ó gbiná ni ẹgbàá mi yóò ní àwọn ayé ní bínú sí ẹ ó dẹrù fáyé ni wòlíì tó ní wọ́n fẹ́ dẹrù fáyé wòlíì tí ó lè gbà yẹn là tó ní wọ́n fẹ́ dẹrù fáyé bẹ́ẹ̀ náà máa sìn wọn lọ sí etí òkun àwọn wòlíì náà ni o wọ́n tẹ̀ wá pọ̀nkú tọ́nu bí afa kọ́nà wọn bá kó síjú àánú wa ọ̀là tí tóbi ọlọ́wọ́ àti àjùlọ rẹ̀. tó a sì mi díẹ̀ tí a tún fi tó ń padà láti máa wá tẹ̀síwájú lérí ètò wa ètò pàtàkì ètò nípa tí ń lọ láwùjọ wa náà ní ti òní kí ọlọ́wọ́n ọba kó jẹ́ kí àwa mùsùlùmí kọ́lọ́mọ sọ wá nù ká tètè padà sí ká fi lè máa bẹ lérí ìlànà ọlọ́run. Àmín. يذكرني وأنساه وليس الحب إلا هو وهل للقلب من أحد إذا ما الذنب أضناه بصمت الليل يحفظني ويرعاني بعيناه وأدعوه فيسمعني يذكرني وأنساه وليس الحب إلا هو وهل للقلب من أحد إذا ما الذنب أضناه بصمت الليل يحفظني ويرعاني بعيناه وأدعوه فيسمعني. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ìkànnì tẹ́ ń wò yìí náà ní ìkànnì Sunna TV níbi tí àwọn onímọ̀ ti ń tẹ ìmọ́lẹ̀ sórí ẹ̀sìn Islam látọ̀rí Sunna TV ìmọ́lẹ̀ nínú sunna nabi Muhammad sallallahu alayhi wa sallam. ní gbogbo ìgbà ní kẹ́ ẹ máa wò wá tí ẹ sì máa rí ẹ̀kọ́ ẹ̀sìn kọ́ lórí ìkànnì yìí náà ni o. òun ló múlẹ̀ rẹ̀kẹ̀tẹ̀ yàtọ̀ yìí gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin ẹ jẹ́ ká máa wo Sunna TV ẹ jẹ́ àwọn ọmọ wa náà máa wo Sunna TV kí wọ́n lè bá ní ìmọ̀ tó péye nípa sunna ìkànnì tó ń tàn mọ́lẹ̀ sínú ẹ̀sìn ni Sunna TV Yorùbá ẹ máa wò wá ní gbogbo ìgbà kẹ́sì máa kó ẹ̀kọ́ tó péye nípa sunna. alhamdulilahi wa salatu wa salam ala rasulillahi wa ala alihi wa sahabatihi wa man ihtada bi hadihi ila yawmiddin amma ba'du. a máa tẹ̀síwájú lórí ètò wa tòní ètò nípa àwa tá à ń pera wa ní wòlíì Ọlọ́run àtàwọn tí ń pera wọn ní wòlíì àṣetánì táwọn èèyàn sì ń ṣe kó wá mú tí wọ́n rò wípé wòlíì Ọlọ́run náà wọ́n rò pé wọ́n tó kó wòlíì àṣetánì ni wọ́n táwọn èèyàn sì ń pè wọ́n ní wòlíì Ọlọ́run àtàwọn oníjàlábí tí wọ́n ń da ilé ayé rú tí ó jẹ́ sí pé ẹ̀sìn yìí náà ni wọ́n sì gbé síwájú ni wọ́n fi ń kó ìdààmú bá àwọn ènìyàn. ó sàtì kí a tó wọn tẹ̀síwájú Ọlọ́run ní hal unabbi'ukum ala man tanazzalu shayatin
tanazzalu ala kulli affak. àyà yìí ẹ jẹ́ kí àwọn ará ilé kí wọ́n gbọ́ àlàyé ẹ̀ dáadáa. ọlọ́run kí ó bá wa kí yín dókítà kó bá a ṣàlékún dáadáa yín ọlá àti tóbi ọlọ́run àti àjùlọ rẹ̀ ètò yìí ọlọ́run má jẹ́ ó kú láyéláyé o àwa kú láyé àti lọ ní ọlọ́run jẹ́ kó máa sèso rẹ̀ kó máa bímọ rẹ̀ gẹ́gẹ́ bí àyà tí ẹ mú wa wípé ọlọ́run bá ń sọ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam pé sọ fún wa pé hal unabbi'ukum ala man tanazzalat bihi shayatin ọlọ́run ní ìwà ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam sọ fún wa pé ṣé kí n fún yín nírò lérí àwọn abéṣùmúlẹ̀ tó ṣe pé gbogbo ìgbà ìbáṣe wọn pẹ̀lú àlìjọ̀nú ni ṣẹ́sì wàrà àlìjọ̀nú tẹ̀rí mùsùlùmí ń bẹ́nu wọn kèfèrí ń bẹ́nu tiwọn náà gẹ́gẹ́ bó ṣe wà náà wà èèyàn kódà ẹni tí ń ṣe égún bẹ́nu wọn ẹni tí ń ṣe kírísítẹ́nì bẹ́nu wọn. ṣùgbọ́n àwọn náà gbogbo wọn náà lò. ìdán ọlọ́wọ́n bá ń sọ fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ayẹ pé ṣe é fẹ́ kí n fún yín nírò nípa àwọn ẹni táwọn àlìjọ̀nú máa ń wá bá àwọn ṣaitan àwọn tí wọ́n jọ ní relation tọ́jọ́ ní ìbáṣepọ̀ tí wọ́n jọ jẹ́ ọ̀dáyérú oní tanazzala ala kulli afakin athim ó ní àwọn ẹni tó máa ń lọ bá ṣe afak òpùrọ́ ni wọ́n. ẹ̀rí síkẹ́tù mbalaga ni o. àhùnrọ́mọ́rọ́. irọ́ lérí irọ́ ni wọ́n afak athim àwọn ẹlẹ́ṣẹ̀ tọ́ba ní athimun tọ́ba ní athim afẹ́wọ́n ní oko yín dòkítọ́rù sífàtù mubalaga le plus tí ẹ tún lékún superlatif. ẹ ṣeun ó ní yulquna sama àwọn àṣetánì máa ń lọ jí ọ̀rọ̀ gbọ́ ẹ rí i pé kankan máa ń sábà ṣẹlẹ̀ tá a bá wo ojú sánmà lálẹ́ kí náà máa ń jábí iná báyìí ẹlòmíràn máa fọwọ́ gbá légbáyà ẹlòmíràn pé ọba kan ló kú rárá o àwọn àlìjọ̀nú tó máa ń lọ jí ọ̀rọ̀ gbọ́ ní sánmà tọ́lọ́ bá fẹ́ pàṣẹ fáwọn màláíkà wọ́n máa ń gbére ara wọn pé mo fẹ́ kí nǹkan báyìí ṣẹlẹ̀ lórí ilẹ̀ ọlọ́run sì sọ̀rọ̀ náà sínú suratul jinni pàápàá wípé wa inna kunna naqudu minha maqa'ida lis-sam'i faman yastami' al-ana yajid lahu shihaban rasada pé àwa máa lọ sí sánmà máa lọ jọ́rọ̀ gbọ́ ṣùgbọ́n lásìkò yìí gbogbo ẹnikẹ́ni tó bá lóun fẹ́ lọ jọ́rọ̀ gbọ́ lásìkò yìí o kódà àwọn ohun tó ti tọ́jú kalẹ̀ àwọn ògùn náà ti máa ń pani rẹ ni tọ́lọ́mù bá fẹ́ wá neutraliser wọn àwọn tí máa lọ jọ́rọ̀ gbọ́ yìí lẹ́fì máa rí kíní kan tí máa ń já láti sámà gẹ́gẹ́ bí iná ọlọ́run pa wọ́n rẹ nìyẹn pé rárá nítorí pé ọlọ́run fáwọn àlìjọ̀nú lágbára kan tí ó fáwọn mí nìyẹn. eléyìí ní máa ń sábà ṣẹlẹ̀ láàrin èèyàn pẹ̀lú àlìjọ̀nú Ànábì wa ní tọ́ba ìwọ̀nba díẹ̀ tọ́ba gbọ́ tọ́ba ti rí pasí síra wọn kó tó di pọ́lọ́n pa wọ́n rẹ tán ìyẹn làwọn wòlíì rọ́yì làwọn olóṣègùn rọ́yì àwọn tí lu nákàlẹ́ rọ́yì tí wọ́n láwọn orúkọ àlìjọ̀nú tí máa wá sọ̀rọ̀ fún wọn yóò ní ìyáálé yẹ ẹni ń ṣe wà ní bàbá náà ríran o Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó sọ fún wa wípé tí wọ́n bá gbẹ́yọ̀ kan máa ń fi rọ 100 fi kún èyí tó bá ṣe déédéé ti tiẹ̀ yẹn wà ní bàbá náà wẹ́jú ó mọ nǹkan ṣéwù ní bó ti ń dọ́dọ̀ ṣéwù ti pẹ́ mo gbédi fún ṣéwù ìbáṣepọ̀ àwọn ọ̀rẹ́ àṣetọ́ni nìyẹn abéṣùmúlẹ̀ abéṣùjòbè abéṣùmumi abéṣùpínkan àwọn wòlíì wọn nìyẹn ìkànnì ẹ̀ Ànábì tó sọ fún anú sóra yẹn ṣé wàá ráwọn tó ń lọ báyìí ẹlẹ́ṣẹ̀ ni wọn ògbórí ẹlẹ́ṣẹ̀ gidi bẹ́ẹ̀ náà sì ni òpùrọ̀ ni wọn irọ́ náà máa ń pa àjẹ́ kí wòlíì èṣù òpùrọ̀ ni wọn àmọ́ wòlíì Ọlọ́run ẹ máa rí wọn lẹ́ni òdodo ẹ ní eré yẹn kan kó jẹ́ wòlíì Ọlọ́run kó bá ní èmi tẹ́ rí wòlíì Ọlọ́run ni mí nítorí pé gbogbo iṣẹ́ tó fẹ́ ṣe ó fẹ́ ṣe ń pamọ́ ni kò tí ì mọ̀ bóyá Ọlọ́run gbà àbí ò gbà dépò pé ó máa fi ṣe yanran bọ́lọ́run ti pa Ànábì Ibrahim láṣẹ pé lọ kọ́ Káàbà Ọlọ́run ló pa láyé pé kó lọ ṣe o síbẹ̀síbẹ̀ tó ń tọrọ lọ́dọ̀ Ọlọ́run Rabbana taqabbal minna Ọlọ́run gbà lọ́wọ́ wa lẹ́sìn o iṣẹ́ tó ń ṣe fọlọ́run tó mọ̀ bóyá ó ṣe dáadáa o mọ̀ bóyá ó tẹ́ àtẹ́wọ́gbà lọ́dọ̀ Ọlọ́run àbí ẹja àtẹ́wọ́gbà ó wá gbálẹ̀ kí n bá wòlíì wọ̀ ó wá wẹ́láwà ní wòlíì ó wá gbé ọ̀pá
wòlíì wọ́n wá ń polówó pé lágbájá ti di wòlíì ọlọ́run wọ́n ṣe ìfọ̀nàmọ́ wọn àwa náà ọlọ́run kó mú wa dúró ìdá níbẹ̀ ni ọlọ́run já mọ̀ pé àwọn wòlíì èṣù wọ́n jọ bágìn wọ́n jọ information máa ń lọ lọ́wọ́ ara wọn ṣé wá ní tó bá gbé information yẹn kò lè lọ lásán àwọn wòlíì èṣù náà ń pààyàn káàkiri nítorí pé májẹ̀mú tálíjọ̀nù ṣe fún nìyẹn pé mo bẹ̀rẹ̀ àti mo jẹ́ o yóò máa wọ ọmọ ọlọ́mọ tó fẹ́ da ẹ̀jẹ̀ sílẹ̀ mo bùkátà kan báyìí o ó sì gbọ́dọ̀ lọ́wọ́ á tó pé ó ti dẹ́rù bá pé tó o bá ti ṣe ń fojú ẹ̀yìn mọ̀ ń wọ ẹnu ẹ báyìí sẹ́gbẹ́ kan kò sì fẹ́ kẹ́nu tó ń wọ́ sẹ́gbẹ́ kan àbí ń tún àṣírí ẹ̀ ẹ̀rẹ́ lómìnà tó pèrè ní wòlíì tẹ́ ẹ bá wo abẹ́ ohun tí ń jókòó sí ó lè jẹ́ pé Kùránì ń jókòó sí májẹ̀mú téṣù ṣe fún nìyẹn láwọn májẹ̀mú bẹ́ẹ̀ tí wọ́n fi ń dẹ́rù bà wọ́n ó ní wa kana rijalun minal ins ya'udhuna bi rijalin minal jinni fazaduhum rahaqa nígbà tó bá ti ń bọ́ àlìjànú ṣe àlìjànú máa fún wọn ní májẹ̀mú tí ó máa jẹ́ ìdẹ́rù bà wọ́n láti fi máa jẹ́ pé àwọn òun iṣẹ́ ọ̀rẹ́ Ọlọ́run ọ̀rẹ́ èṣù ni wọ́n ẹlòmíràn sọ pé àgbètò Ọlọ́run sẹ́gbẹ́ kan ni o wòlíì ẹgbètò Ọlọ́run sẹ́gbẹ́ kan àgbètò Ọlọ́run sẹ́gbẹ́ kan ni o a lo tẹ̀sù fúnra wa ní o tẹ̀sù báwo ẹni Ọlọ́run kan wòlíì Ọlọ́run kan kì í sọ bẹ́ẹ̀ o lè rí wòlíì Ọlọ́run kan nígbà tó bá pèrún ẹja lọ dọ́lọ́run lóhùn náà gbogbo tá a bá ń ṣe ẹja filẹ̀ àmọ́ pé ta ló pèrún bẹ̀ tó bá gbé kámọ̀ kò tún ní gbé mọ́ kò gbọ́dọ̀ jẹ́ pé irú tiwa yàtọ̀ tún gbé kámọ̀ kó dáa kírun bùjẹ́ pé tó wòlíì Ọlọ́run tẹ́pẹ́rẹ́ ayé ṣe pé wòlíì èṣù ni àwa ti kírun lè ní kankan tó Ọlọ́run bá la kírun fún ó pọ̀lọ bẹ́ẹ̀ àfikọ́ Ọlọ́run bá kó síjú àánú wa. Allahumma amin. tó saz ní àwùjọ wa yìí náà lè ta àwọn ṣàkíyèsí lọ́pọ̀lọpọ̀ àwọn ìyá wa àwọn ẹ̀gbọ́n wa àwọn àbúrò wa tọ́lùmọ̀ fún lọ́mọ tó wá já sí pé ọ̀dọ̀ àwọn àáfàá ò ní èyí tá à ń sọ yìí náà tí wọ́n ń pe àwọn ní wòlíì ni wọ́n ń pe àwọn ní alájò ni wọ́n wá bọ́ ọmọ lọ ọbẹ̀ wọ́n rí ọmọ náà wọ́n rí ọmọ náà kí ni ìdájọ́ wọn níwájú Ọlọ́run. ẹ ṣeun a tẹ̀ tún padà kú bí ọ̀rọ̀ àwọn wàlíì àtúntì dé lọ́dọ̀ wa báyìí. Sẹ́yìdá. àwọn Sẹ́yìdá. ti pọ̀ láwùjọ náà rẹpẹtẹ báyìí. ṣe rí Ọlọ́run lọ́ba tí máa ń fún yàn lọ́mọ kò sì sí ohun tó burú nígbà tá a mọ̀ nínú kádàrá pé ṣọ́lọ́run kọ́ mọ́ wa àbí kò kọ́ àmọ́ nǹkan àkọ́kọ́ tó yẹ ká ṣe ni wípé ká lọ yẹra wa o Islam fẹ́ ká yẹra wa o bóyá alámòdì kan àbá alámòdì kan ìwọ ìyàwó pàápàá ká yẹ̀ ẹ́ wò bóyá o lámòdì kan àbó lámòdì kan ìyẹn ni nǹkan àkọ́kọ́ tí Islam ò takò ìyẹn ṣe pé ẹ fẹ́ lọ yẹsẹ́ o ó gbèrè lọ sí ilé ìwòsàn bóyá àtọ̀ ọkùnrin ní kòkòrò náà kún tó àbó òun ní sàn bóyá obìnrin ó nínú gbígbóná tó ṣe pé tẹ̀mpẹ̀ràtì yẹn àwọn kòkòrò tó fẹ́ kó nínú àtọ̀ ọkùnrin tí ó lọ sínú àpò ọmọ títí ẹ̀ náà tí ó lọ gbé ovulation ẹ̀ tó gbéra wọn jẹ tẹ̀mpẹ̀ràtì náà ó ti pa àwọn kó tó débẹ̀ kò mọ̀ ìyẹn lákọ̀ọ́kọ́ tá a bá wá ṣe tó bá ní kò sí nǹkan kan o èyí tó kù ní ká máa bẹ Ọlọ́run àmọ́ bí tí o sọ bọ́ ẹ mọ tí wọ́n ṣe mí lè mọ̀ ní ṣe àwọn tí wọ́n máa lọ bá fọmọ náà ǹjẹ́ mọ̀ kọ́ àwọn náà máa ń níyàwó tí wọ́n yìí lọ́mọ wàláhì làwọn sí àmọ́ wọn ní làákàyè ọmọ ò sí lọ́dọ̀ ẹnikẹ́ni ọ̀dọ̀ Ọlọ́run ló wà Ọlọ́run ti sọ sọ́nà kọ́ àlùfáà pé yahabu liman yasha'u inatha wa yahabu liman yasha'u dhukura aw yuzawwijuhum dhukurana wa inatha wa yaj'al man yasha'u aqima ìyàwó Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ahabbu nisa ila rasulillahi sallallahu alayhi wa sallam Aisha yàwó Ànábì wa Muhammad kọlọmba ayọnu sí àti bàbá rẹ̀ wọ́n bí Ànábì pé nínú àwọn obìnrin ta ló nífẹ̀ẹ́ sí jù ó ní ẹ má jẹ́ kí n gbọ́dọ̀ fún Aisha ni o síbẹ̀síbẹ̀ radiyallahu anha wa ardaha Ọlọ́run fún Aisha lọ́mọ ọ̀dọ̀ wòlíì wọn náà sálọ Ànábì lè tọrọ pé kọ́lọ́hún fún lọ́mọ tọ́lọ́hún ó sì dá lóhùn àmọ́ kó lè bá a jẹ́ kọfí mi àti ẹ pé ẹ̀jẹ̀ àgbà fọlọ́hún Aisha òbí mọ́ fún Ànábì orúkọ tó fi ń pe Aisha pé Umu Abdulrahman rárá Umu Abdullah orúkọ ọmọ Abdulrahman ni tó jọba Abubakar idan Aisha òbí mọ́ ó sì ṣayé ó sì lọ́lá ó sì ráyé náà lò orúkọ Aisha wà ní parẹ́ láéláé kí ni ò jẹ́ kórúkọ ẹ parẹ́ Aisha ò sọ pé gbàtí Ànábì kú kó sọ̀rọ̀ ẹ̀ di wàlíyà
pé àwa níyàwó ànábì àwọn ànábì mi sílára ló nífẹ̀ẹ́ sí jù ó ti gbé wìláyà fún àti gbé mi. tọ́yì ṣẹ́wárí gbogbo ibi tá à ń káàkiri yẹn bóyá táàmùdí ti ń ṣe wá tó bá lórúkọ tó bá kí ibi tó ti fẹ́ ṣe ewé tí ọlọ́run ò lòdì sí tá a fẹ́ fi nǹkan èèwọ̀ sí kò sí láyè fi àmọ́ àdúrà kan bẹ a ṣe fún yín tùwárí kan bẹ tẹ́fẹ́ rà náfìdà kan bẹ tẹ́fẹ́ ṣe àfà tó bá yá tán wọ́n padà sọ àwọn wòlíì èké yóò padà sọ fún ìyàwó ẹ̀ pé wá o ìwọ̀n tó ṣe ni pé àdúrà ta fẹ́ ibi tó máa pọ̀ sí pé ó ti lè lọ lóyún pé àdúrà ta fẹ́ ṣe nísìn abùkátà akọkùnrin bẹ́ẹ̀ láṣepọ̀ tí ò bá láṣepọ̀ àdúrà náà fọ́ òtún lè bí bọ́mọ́ náà yẹ kí ìyàwó ẹ̀ má lẹ̀ nìyẹn àwọn wòlíì àwọn ṣége wòlíì irọ́ ló wà ń bẹ̀ o ìyẹn kan ò lè fún yàn kan lọ́mọ ọlọ́run nìkan lọ́ba tí wọ́n fi ọlọ́mọ ṣùgbọ́n kò sí ohun tó burú tí wọ́n bá láàmúdì kan ká gba egbògi àmúdì náà ká lò àwọn eléyìí ìṣàgbọ́ndì fún yàn o àwọn ìṣàgbọ́ fún yàn o àwọn ti tiwọn jálàbí náà fẹ́ ṣe èṣù náà fẹ́ bẹ̀ wọ́n wá fẹ́ èṣù yẹn dìé mọ́lẹ̀ wọ́n lè lo nǹkan fẹ́ tí nǹkan kọ́kọ́ máa rú nínú ẹ̀ wúwú àwọn náà ní ó tún lo nǹkan fẹ́ ló tún rẹ́ jẹ́ nítorí gbogbo tó lò fún ẹ kẹ́míkà ni àmọ́ wò ó mọ̀ pé ọmọ náà sì ń yí nínú mi ọmọ yìí nínú ẹ̀ nígbà tí wọ́n bá bàjẹ́ mọ́ ẹnu oògùn oorun náà kọ́kọ́ fún ẹ náà ló wá jí lórí pé ẹ̀jẹ̀ ti jáde lábẹ́ iṣẹ́ ni gbogbo ẹni tó bá ti ṣe fún yóò mọ̀ ẹ́ pé wọ́n ṣe fún mi rí lóòótọ́ ẹ̀rí eléyìí rí bẹ́ẹ̀ ká tó wá bọ́ sọ́dọ̀ àwọn ṣéèkà àwọn wàlíyà àwọn sẹ́yìdà ẹ dákun ibo lọ́lọ́run ti gbé yọ̀ǹda fẹ́ yọ̀bìrì pé kẹ́tù máa kó yàn jọ ọ̀rọ̀ náà wáyé wa mọ́. òun náà tún kọ́ àwọn ọkùnrin jọ tó ti máa wo iṣẹ́ tó ṣe. ẹ tún rí mi gan yóò máa ṣàdúrà sí wọn lé yóò máa tẹ náfíńdà sí wọn lérí. nínú àwùjọ tá a wà yìí ṣé wàlíyà pa àti dé. àwọn wàlíyà ti wá pọ̀ àwọn náà tún kóyàn lọ wọ́n ń kóyàn lọ́wọ́ ọkọ̀ lọ sẹ́yìn odi. ọlọ́run sọ fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní kò ní jèrè láéláé gbogbo ọjọ́ tó bá ti fún obìnrin ṣe lórí ègún ti kọ́kọ́ ń bẹ lórí yín tọ́ba ẹ̀ pé yẹ kí ẹ̀ka kò sẹ́ni tí ó mọ Aisha anabi wa Muhammad sallallahu alaihi wasallam ó ní Aisha tẹ̀rí yẹn iná àwọn obìnrin iná aṣáájú obìnrin ní lálìjánnà o bẹ́ẹ̀ yẹn bá wá já síwájú obìnrin ṣe mọ̀ pé wàlíyà ni. pẹ̀lú tẹ́síkì ànábì ni. ànábì ló fún ní recommendation bẹ́ẹ̀ kò sì sọ̀rọ̀ fẹ́nu ìwọ tó ń pèrè ní wàlíyà tó gbé kátà bá sọ táwọn obìnrin ó yẹ ká sọ ta ló recommend ẹ̀ fún ẹ iṣẹ́ wo ló ṣe níbẹ̀ wàlíyà tí ò nílò ìjáàbù wàlíyà tí ń jó káàkiri wàlíyà pòkì wàlíyà ó ní ẹ ṣẹ́ra ó ní ẹ. gbogbo àmì tá a kà kalẹ̀ fún fi ń de. àmì tiwọn náà obìnrin jẹ́ ni wọ́n àmì tiwọn náà abéṣùjòbí ni wọ́n agbómiféṣù kúnlẹ̀ làwọn ìbá àṣepọ́kùnrin ló pèrè ẹ̀ ní wòlíì ìbá àṣepọ́bìnrin ni dákun torí tọ́lọ́hun o Aisha ò pèrè ẹ̀ ní wàlíyà fún yàn kan ọ̀rọ̀ ẹ̀sìn náà lọ bí Aisha o a sì ti sọ fún ẹ pé o lè jólùṣòwò kó jẹ́ wòlíì Ọlọ́run olùjóníṣẹ́ ọwọ́ kó jẹ́ wòlíì Ọlọ́run bẹ́ẹ̀ náà ló lè jágbẹ̀ kó jẹ́ wòlíì Ọlọ́run o lè jẹ́ ní tí ń fabricate nǹkan kó jẹ́ wòlíì Ọlọ́run o lè jẹ́ mẹ́tù o lè jáfa kó ṣe pé kí ni kó jẹ́ ní Ọlọ́run Ọlọ́run ò so pọ̀ mọ́ ìmọ̀ rẹpẹtẹ Ọlọ́run so pọ̀ mọ́ ìgbàgbọ́ sọ́lọ́run àti ìpáyọ̀ Ọlọ́run ó yé nìsín pòkì lẹni tí bá ń jó káàkiri o pẹ̀lú bàndírì pòkì gidi ni ihun tó bá wù kó fi jó ẹ̀rí fásitì ní fásitì ni tó wá ní rí wòlíì Ọlọ́run kan kó jẹ́ fásitì àbí fásitì ẹ wo àwọn bàbá dáadáa tí wọ́n ti lọ àwọn bàbá Shitu Sani àwọn bàbá Sheikh Adam Abdallah Al-Alori àwọn bàbá Sheikh Kamal àwọn bàbá Taofik ẹ wo àwọn bàbá náà àwọn bàbá èwo lẹ rí inú ọkọ̀ lọ́jọ́ lágbórí. àwọn bàbá tá a sọ pé wọ́n jáwọ́ kọ́ṣe wa náà àwọn ní ìdọ́lù wa rápálapàlà táwa ń ṣe káàkiri rédèrèdè tá à ń ṣe yìí bá a ti ń pe Kọ́líńtì là ń pe Wàsíù Àyìndé là ń pe Òbésèré là ń pe gbá là ń pa gbọ̀n ẹ dákun ṣe àmì wòlíì Ọlọ́run ni ẹgbọ́n tó lọ́wọ́ sọ́nà alukọ́ ni oníwàṣọ ara òyà tábí wọn kà olórí ibú ní tẹ̀lé lónìí lẹ́yìn ẹni bá pè ń kọ́ wọ́n tó a fi pé ilá lẹ́sìn náà àmọ́nu ṣé gbọ́dọ̀ ilá lẹ́sìn náà àmọ́nu làwọn kọ́ àwọn tó ń kọ́ ní oṣù àtọ́ ń kọ́ ó bú ẹ̀. ẹ̀yin náà tẹ́ ń pèrè ayé wàlíyà kankan òsì ó tẹ́ ń polówó ẹ̀ káàkiri ẹlòmíì kọrin títí òun di wàlíyà níbi orin kíkọ ṣé orin tó ń kọ yẹn ta ló fún ẹ ní yọ̀ǹda arú ẹ̀ nínú Islam ó máa kọrin láàrin agbo ó máa kọrin láàrin àwọn ọkùnrin kì í ṣe àárín àwọn obìnrin ẹgbẹ́ yín ó máa wọ̀ kúwọ̀ ó tún máa jójo kújọ wájú wọn
wàlíyà náà dà Islamic music. Islamic music kan music àti Islamu kí ló fi jọra wọn. kò ihun táwọn ń ṣe ẹgẹ́ ní Islam lọ kọ́ǹtì wọ́n wọ́n tọ́ sọ pé wọ́n nítorí ànábì làwọn ṣe ń kọrin ìṣojú ìtorí ànábì làwọn ṣe ń lùlù ẹ dákun torí tọ́lọ́ tẹ́ bá gbowó náà ànábì lẹ́ ń kó lọ fún sẹ́mọ́ ni mẹ́rọ àkáǹtì ànábì tẹ́fẹ́ dá sí pàlàpàlà lélẹ́yìí ẹ̀rí Islam orin kankan jẹ́ Islamic music ìyẹn ló tún kù wọ́n pè ń gbè pé àwọn olórin ẹ̀sìn ní kẹ́ máa lọ pè tí wọ́n tún burú jù àwọn tí ìṣó olórin ẹ̀sìn lọ ẹ mọ ohun tó fà Ọlọ́run náà Al-Qur'an wa ma huwa bi qawli sha'iri àwọn kì í ṣọ̀rọ̀ olórin ni àwọn tó ń fa Al-Qur'an kọrin tí wọ́n burú gan o gbogbo yín náà lẹ́jọ́ lu ṣájẹ́ ẹ bá nílùú tí àwọn olórin ti bí ń lò ẹ̀yin náà nǹkan kan náà jọ ń lù omele kan náà ń lù fún yín omele pátá ọlọ́mọge gbẹ̀ngbẹ̀ pátá ọlọ́mọge gbẹ̀ngbẹ̀ lẹ́jọ́ ń lù fúnra yín ṣàkìrà kan pátá kan ọ̀yà tọ́lọ́run wá dà ń bẹ̀ jàmọ́ ó wá jẹ́ pé àwa àtàtẹ̀ tó ń pera aláàfáà tá ń pera wòlíì. kọ́dà àfáà mi gan yóò wà láwùjọ orin ijó ẹ̀ ní ó mọ akun ní ó fi mọ wá jó. àyìnbó irú ẹni social media tó yẹ pé ẹ ń pera yín ní wòlíì ẹ rí orin kankan mú wá nínú orin àwọn ọlọ́gbọ́n tó jẹ́ ti Islam àwọn orin oníbàjẹ́ yìí náà lẹ́ ń kọ́ káàkiri wòlíì wàdà mo sọ pé wọn rárá ṣe mọ̀ pé olórin ní Nàìjíríà bẹ́ẹ̀ ṣe kò sábà wọ́pọ̀ lẹ́yìn láwùjọ Yorùbá ká sọ pé láwùjọ Yorùbá ẹ gbọ́ mi yé olórin òun náà láwọn afásitì ti náwó fún pé ẹ̀yin máa ṣàdúrà fún mi ẹ̀yin ni wòlíì pé kí mi máa ṣe bàjẹ́ ṣé wòlíì Ọlọ́run ni ẹ. wọ́n máa ń ní gan ni pé wàrìzúkúná làfà tó wàrìzúkúná kọ wàjàmùzúkúná ni ṣé lè dà bẹ́ẹ̀ ẹ̀yin àfà yìí náà ló fàájọ́ tán béèrè pé kí ni ìdájọ́ tóun bá ń kọrin báyìí wàhálà bá dé wọn bá lè fèsì ẹni tó yẹ kó sọ fún pé wá àti wá tóní tó ń kọ tó bá tó bá iná ní òrìdà tó pé ìwò òbílẹ̀ jẹ́ ni. mo wá gbádùn Ìmáàmù Ògbómọ̀ṣọ́ kọ́nà ojú pẹ́ńbẹ̀ kó bá a ṣàlékún dáadẹ́ ó ní ìhun tí ó yẹ ká olórin náà sọ́njọ́ náà ni pé ẹ fún wa lọ́mọ káwa náà lọ kọ́ lórin kọ́ máa kọ́ níbi tiwa báyìí síbẹ̀ ló dà ní kọ́fí wà ní jẹ́nà káfà tọrọ ẹ̀ pé ó dá o èmi o ọmọ tèmi náà mo fẹ́ kó máa kọrin o gbogbo àfáà tí bá ti ń gbé bàjẹ́ láwùjẹ ẹ máa sọ fún wọn pé ẹ fún wa láwọn ọmọ tìyín náà afẹ́ kó dàbí àwa náà ṣe mọ̀ pé àwa náà ń fún yín lọ́mọ tiwa pé kó dà fà àwa náà fẹ́ máa gbọ́ ọmọ tìyín ẹ rí i pé wọ́n ní lè ṣe àbòsí ni wòlíì Ọlọ́run ńgbà tó yà wèrè ó wà ní òun dunnú ni ta ló fi jọ nẹ́ẹ̀sì yìí ó máa yí bàdé lágbo ó máa yí bàdé lágbo níṣojú ìyàwó níyàwó àwọn ìyàwó níyàwó náà wọ́n máa yí bàdé lágbo ẹ máa lẹ́wọ́ mọ́ra yín lọ́wọ́ máa lẹ́wọ́ mọ́ra yín bàdé ẹ máa lẹ́wọ́ mọ́ra yín gbáyà ṣé wòlíì Ọlọ́run ni gbogbo àwọn ilé wọ̀nyí ìwà wòlíì èṣù ni o gbogbo táwa sọ èèyàn lè ronú kí wàá dà. bẹ́ẹ̀ni ní kọyakọya. kí a máa gbé ìgbà ó ti tán náà ni àlè ṣe rárá o ihun tá a bùkátà tàbí sọ gbélé. láì ní tí ì lọ bẹ̀ torí bẹ́ẹ̀ náà là á parí ẹ̀. torí pé ìgbà tá a sọ àwọn tí ń lọ tọrọ ọmọ èyí tó gbajúlẹ̀ jù lọ́dọ̀ wa ní náà ni àwọn ọlọ́jà à ń lọ wá ìtajà à ń lọ wá tìyín tẹlómìn gan wọ́n mọ̀ wá lọ gbé nǹkan oyè fẹ́lómìn lọ́ọ́ rì sábẹ́ gàǹgà ẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ lárí lóòyè lọ gbé síbẹ̀ àwọn kòtòpó ń bẹ náà wà fà ẹ̀rọ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń bá wọn ṣe náà àwọn àfàì náà ni bẹ́ẹ̀ni àbí pé oyè ẹ̀kẹ́ni àwọn ẹranko oyè ẹ lọ jóná kẹ ẹ ṣe kìnnì kan ṣe àwọn tí ń ṣe yìí wọn náà inú ìsìlámù wa yìí náà ni àbí ibo ni wọ́n ti gbé ìyẹn kó ṣé àṣedá nìkan ló wọn. àwọn náà wọ́n ti ń gbọ́ nísìn ìyá ti ń bẹ lọ́jà ọjà kú jìnnà síbí gbogbo ohun tẹ́lẹ̀ lọ dánwò yìí kí wọ́n mú ológbò kó gbé láàyè kó jó níná àwọn ẹlòmíì ń gbọ́mọ ọmọ òpólò wọ́n jó ya subhanallah ya subhanallah ya subhanallah ẹ dákun gbogbo àwọn ẹranko yìí wàláhì bí wọ́n ti ń jẹ̀rora bẹ́ẹ̀ ni ṣe ń jẹ̀rora náà ń jẹ̀rora o wọ́n sunkún o omijé ni ò dá lójú wọn o báwo la ṣe fẹ́ bá Ọlọ́run sí èṣù ní kí wọ́n láyà kó yẹ máa ṣe ya'iduhum wa yumannihim wa ma ya'iduhum ash-shaytanu illa ghurura òun ní kí wọ́n láyà bí kò máa ṣe irú nǹkan báyìí ẹ̀yin náà tẹ́ fẹ́ tà lọ́jà òlì kan ò ní títà lọ́wọ́. وما تدري نفس ماذا تكسب. وما تدري نفس ماذا تكسب غدا ẹ̀mí kọ̀ọ̀kan ò mọ iye tó lè dín lọ́la ò mọ ohun tó lè dà lọ́la ihun tí máa ń ṣe mí lè mọ̀ fún yín ni wípé àwọn wòlíì tẹ́ ń lọ báyìí ẹ wo ohun táwọn ìyàwó wọn ń tà wọn rí nǹkan gidi tà
ṣé wọ́n ní nǹkan lọ́wọ́ náà kó náà tó lọ́wọ́. ẹ tí gbọ́ mi yé bí ká tẹ pàkátà kókó ẹlẹ́pà gàrí. táwọn ìyàwó mọ́ ta ni. bàbá tún ta náà wọ́n tún jèrè. kí ló fẹ́ jẹ. àwọn wòlíì wọ̀nyí irọ́ ni ṣe rí gbá ojú ẹ̀ wọ́n ń gáyé fi mọ́ra lẹ́rù pé èèyàn gidi ni wọ́n kódà ẹlòmíì ò ní lé lérí inú ẹlòmíì máa háyà mọ́tò àbí kí a máa lo òde kéèyàn wá pọ̀ lẹ́yìn wá gangan rẹ̀ pé wòlíì dé o wòlíì dé o wòlíì dé o jìbìtì ni wọ́n fi ń lù. tó bá jẹ́ pé nǹkan kan wà tí yẹn fi máa ń ta special lóòótọ́ àwọn tí ń ṣe tó ń ṣe nǹkan yìí fún lẹ́yìn kan ló yẹ kẹ́ máa ta lọ́jà. ẹ gbé kòtò pó ìpó àwọn afáàná tó máa ń ṣe o oníkòkò nídìrí ó wà tọkọ bá ń sí sínú ilé yàtọ̀ sí ìtọ́fẹ́ sí sínú ṣọ́ọ̀bù pé kóhun nìkan máa ta ọ̀ọ́bì yín o gbogbo yẹn ní ta lọ́jà o ọlọ́run ti kádàrà gbogbo nǹkan wa khalaqa kulla shay'in faqaddarahu taqdira. Kọ́rúnà olówó lọ́wọ́ kì í ṣe mùsùlùmí o ọlọ́run ò fi dúkìá fi pé ọ̀rọ̀ ẹ̀sìn nítorí pé ọ̀rọ̀ ẹ̀sìn apá ni o lè máa sin lọ́hùn o fẹ́ gbẹ̀sẹ̀ yẹn lálùkìyámọ̀ ni ṣẹ́rí gbogbo àwọn ṣéwù tẹ lọ bá ṣéwù ẹ wá kéwù sísọ fún mi ọlọ́run má ṣe mí ṣéwù bẹ́ẹ̀ o ṣéwù afẹ́ sí ṣọ́ọ̀bù ṣé ṣéwù ní ohun téèyàn fi máa ń tà ní ṣọ́ọ̀bù ní oṣù ṣọ́ọ̀bù fúnra ara tiẹ̀ náà pé ẹ ṣéwù. wọ́n tẹ̀ ń gba àwọn àfáà míì lọ sínú ṣọ́ọ̀bù táwọn ó jókòó sí kọ̀rọ̀ kan nínú ṣọ́ọ̀bù. yóò máa fàṣẹ tí wọ́n máa fàṣẹ. ọba fàṣẹ fura pé wọ́n àfáà náà ó ṣe ṣe kọ́ sí ṣọ́ọ̀bù fún wọn náà gbogbo eléyìí ìbéṣù jẹun ni irọ́ là ń pa fúnra wa nǹkan mìíràn fẹ́ fi tẹ́lẹ̀ ká máa rí nǹkan mọ́ ṣọ́ọ̀bù ṣọ́ọ̀bù tiwa ó lè jẹ́ nǹkan ààyè ó lè má jẹ́ nǹkan ààyè oríṣiríṣi ló wà gbogbo eléyìí pátápátá ìbéṣù múlẹ̀ ni àwọn ẹni tó bá ṣe eré eléyìí fún wa ẹ má pè wọn lẹ́ni ọlọ́run ẹni èṣù ni wọn àti bí àti yín ọlọ́run má jà á má jà bọ́ sọ́wọ́ wọn tí yẹn bá bọ́ sọ́wọ́ wọn báyà fa ó kọ́kọ́ ní ohun tí wọ́n máa ń lò fún yàn wọ́n kọ́kọ́ fún ẹ ní ìfẹ́ jẹ ìfẹ́ tí ń fọ́ni lójú débi pé òdi retrovia àrẹ àfi tó bá wọlọ́ sórí kó tó kọsẹ̀ báyìí ọ̀dọ̀ wọn ló ń lọ nítorí pé àwọn fẹ́ máa sọ ẹ̀pọ̀ méṣù wọn fẹ́ sọ ẹ̀pọ̀ mọ́ lọ́hùn èyí tó kéré jù ní pé ẹ sọ fáwọn afáàná pé àdúrà tánàbí níta ká máa ṣe tá a bá fẹ́ wọjà ẹ kọ́ wa anábì ní má jẹni tí ó kọ́kọ́ dọ́jà má sì jẹni tí ó kó lọ́jà kẹ́yìn tá a bá fẹ́ wọjà anábì kọ́ aládùúrà tá a ṣe pé la ilaha illallah wahdahu la sharika lah lahul mulku wa lahul hamdu yuhyi wa yumitu wa huwa hayyun la yamut wa huwa ala kulli shay'in qadir àdúrà tánàbí ní ká ṣe ńgbà tá a bá fẹ́ máa wọ ọjà ni. o sì mọ báyìí. ìyẹn ni wọ́n lè fún ẹ ló lè máa ṣe ló lè fi di wòlíì ọlọ́run. àbákẹ́ ká gbé kankan lé lọ́wọ́ wòlíì èṣù wọ́n fẹ́ sọ di wòlíì èṣù ni wọ́n fẹ́ jẹ́ kó wọ́rọ́wọ́ lọ́nà tí ò tọ́ ìsìlámù sọ pé wa halallahu al-bay'a wa harrama ar-riba ìbí ọlọ́run bá ṣe rìbá léwọ̀ kẹ́ máa ta kẹ́ máa ra yìí mo ṣe lẹ́tọ̀ ànábì ní tó bá fẹ́ wọ ọjà múnimúni kan kì í sí mbẹ ihun tí ó jẹ́ dáàbò fún ẹ àtiwọ́ àti dúkìá ẹ ànábì ní kò ṣe àwọn onírárá má ṣe yẹn o má jẹ́ wòlíì ọlọ́run wòlíì èṣù ni kò wá jẹ́ o àwa ní kan agbára tá a fún ẹ tó bá ti lè tẹ́ná fídà náà sára báyìí àfi kíná fídà náà kóorun ẹ má fẹ́ ni wọ́n tún máa ń fa sírí ṣe nǹkan fẹ́ lómi pé àṣírí òdi dọ́jà kó máa ń rùn gbogbo ikú lè dọ́jà àbí ibi ta sírí kọ́ ó yẹ ká ṣọ́ra fún gbogbo àwọn kẹ tó bá fẹ́ jẹ́ wòlíì ọlọ́run má máa lọ gbarú àwọn iṣẹ́ báyìí lọ́dọ̀ wọn o lọ kọ́ àdúrà tánàbí sọ̀rọ̀ wa pé la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu wa huwa hayyun la yamut biyadihi al-khayr wa huwa ala kulli shay'in qadir ṣùgbọ́n tó sọ mẹ́ oníkòsẹ́ tó yẹ kájọ́sìn fún yàtọ̀ sí ọlọ́wọ́n bá olórogún bẹ́ẹ̀ sì ni ọba àṣọ ni ọba tí ń bẹ láàyè ni oyè sì ọba tí kì í kú ni ọ̀dọ̀ ọlọ́wọ́n bá lóore wa òun ló lágbára lórí gbogbo nǹkan yẹn pé ìwọ náà sọ pé ọlọ́run ló lóore ta èyàn kò lóore kan tó lè fi kàn ẹ́ kò dí títà kan tó lè fi àyàfọ́ ọlọ́wọ́n bá tó bá wá rí báyìí gbìyànjú kó ṣe wípé ọ̀rẹ́ ọlọ́run ló jẹ́ nídìí ọjà rẹ̀ gbìyànjú kó má jẹ́ ọ̀rẹ́ àṣetán aṣọ fún ẹ o aṣọ fún ẹ o aṣọ tiwa fún ẹ o gbogbo àwọn tí ń gbé kan yín fún yín wòlíì èṣù ni wọn kì í ṣe wòlíì ọlọ́run ẹlòmíràn má dá wọn lóhùn kò tí ì yá àwọn àfáàyàn ni àwọn àfáàyàn ò tí ì máa yé ni ta ló láyé ta ló dáyé ihun tá a fi lo ayé ọlọ́run ti sọ fún anábì wa Muhammad ó ti bù ṣe àwa ní ṣàlàyé òrà dánwò láyé tó bá rí ẹ̀kan tí ò bá ṣe pé ṣéwù sì sọ fún kò gbọ́ ọmọ yẹn kú ni o ọmọ ṣéwù gòókù lójú ẹ náà ọmọ ṣéwù ń kú ìyàwó ṣéwù ń kú ìyá ṣéwù ń kú bàbá kódà ṣéwù tiẹ̀ náà gangan tún kú kò ní kankan ṣe sí tó bá fẹ́ gbá wọn ẹ lọ wo ní social media
sùtọ́ àwọn tuntun wé láwà ní àwọn tún ní kan sí wọ́n wá kówó bí bàbá yìí báwọn kó fáfá tàwọn ṣé bẹ́ẹ̀ bá fẹ́ ṣorí fáfá yìí gba ojú ẹ̀ ní wọ́n fi gbogbo ẹ̀ ṣe wòlíì èṣù ni wọ́n yóò wá kó owó bíi 20 million 30 million yóò wá ní ẹ bá mi kó owó fi ń dúpẹ́ fáfá tòun wọ́n fi ń wọ́ yín mọ́ra ni wòlíì èṣù ni gbogbo wọn wòlíì ọlọ́wọ́n ọba kan kì í ṣe bẹ́ẹ̀ abọ́lọ́wọ́n ẹlẹ́dàá wa má ṣe kọ́ bí àti ìmọ̀ ṣe. Allahumma amin ustaz ọlọ́run kó bá a sẹ́yìn lẹ́sàn-án rẹ̀ lérí ètò wa tòní yìí ọlọ́run jẹ́ ó lè yí àwọn tí ń mẹ́lẹ̀. àmín. gbogbo àwọn tí a bá ti wá mọ̀ bẹ́ẹ̀ láwọn àfáwọn yìí tó já sí wípé nǹkan burúkú yìí ni wọ́n ń kó káàkiri ni wọ́n sì ti fi ń darí àwọn mùsùlùmí ni àwọn mùsùlùmí ti ń lọ ọ̀dọ̀ wọn bó ló ti yẹ á ṣe pẹ̀lú wọn. ọlọ́run kó bá a dúpẹ́ fún yín nínú tó yẹ ká ṣe pẹ̀lú wọn ìkànnì gbogbo àwọn afá táwa náà ti wá mọ̀ pé ọ̀nà tí wọ́n ń gbà yí ọ̀nà tí ò dáa ni ẹ jẹ́ pa àwọn èèyàn yìí ká ṣàkíyèsí tá a bá pè wọ́n ṣàkíyèsí èyí tó wá tọ́ ká fi lé wọn lọ pé eléyìí ló tọ́ kẹ́ ẹ máa ṣe nígbà tó Ọlọ́run ní kó má gba rìbá ó sáré kó má ṣòwò irú báyìí sọ pé ẹ fẹ́ lọ sọ́jà àdúrà báyìí lẹ gbọ́dọ̀ ṣe alhamdulillah Islam ò fẹ́ kẹ́ ẹ bá lọ sọ pé ẹ̀ ń wógun gbákiri ẹ̀ ń gbá káàkiri àmọ́ eléyìí ní kẹ́yìn náà máa ṣe kó jẹ́ tì í nígbà tẹ́ bá lọ àwọn nǹkan yẹn ló yẹ ká sọ fáwọn èèyàn ká fi là wọn lójú wàláhì ìyẹn ò sọ pé ká di tálíkà ìyẹn ò sọ pé ká di mílíọ̀nù láì tọ́tọ́ tí ń jẹ́ náà kò tó wọn tọ́lọ́run bá ti tó yàn jàmọ́ Ọlọ́run ti dáhùn yẹn wa aláìmọ́ra ò bá ti purọ́ fún wọn kó béèrè ẹran kó ṣègbà kó ṣàgbọ̀n kó dramatize ẹ̀ kì í dùn mọ́ wọn nú ṣùgbọ́n ẹ má jẹ́ káwa ṣe bẹ́ẹ̀ ihun tí ẹ jẹ́ káwa ṣe ni pé ká ṣe ohun tó tọ́ ká máa wá retí ẹ̀san lọ́dọ̀ Ọlọ́run àtìmí àti kọ́lọ́ máa ṣe gbogbo àwọn àfa náà ká sì máa fa àwọn nǹkan iṣẹ́ wá sí i ó bùkátà káwọn èèyàn máa gbọ́ ní gbogbo ìgbà kó bẹ̀kẹ́ ẹ yóò bá nábì tá a bá débi ìyàwó kò sí wáàsí gidi tá à ń gbọ́ mọ́ bá a débi òkú kò sí wáàsí gidi tá à ń gbọ́ mọ́ bá a débi tá a gbé ṣe súná kò sí wáàsí gidi tá à ń gbọ́ mọ́ àwọn èèyàn ṣe tán tá a bá pèdé wáàsí láti wá àwọn èèyàn ṣe tán láti wá mọ́sáàsì láti gbàgbọ́ wáàsí tó èyí tó kù a máa bọ́ lọ́wọ́ fún yín èyí tó bá bọ́ sọ́wọ́ tiwa náà a ṣàlàyé fún wọn a sì máa bá yín bọ́ Ọlọ́run kó fi yé yín kó fi mọ̀ yín àwa náà máa bẹ Ọlọ́run pé Ọlọ́run má yí wa padà kódà àwọn àfáà ti tún ṣe gan ó yẹ ká tún tàwọn náà jì ká pè wọn sákìsì pé ayé ni rọmọ o ọ̀run ègbòkè o gbogbo ohun tá à ń ṣe láyé yìí kò ní yẹ wá o bẹ́ẹ̀ náà lọ́run ò ní yẹ wá ṣẹ́rí kéèyàn pọ́n di okú èèyàn kéèyàn má rò pé òun náà ní jẹ́ pé èèyàn wáyé eré o rárá o kéèyàn kú lérí tọ́lọ́run àti tànábùwà Muhammad sallallahu alayhi wa sallam náà ní pé èèyàn wáyé eré. tó saz tí a fi kó gbá ètò wa lónìí ìkìlọ̀ wo àti wàásù wo lẹ́ẹ̀ṣẹ̀ fún àwọn ìyá wa àwọn ẹ̀gbọ́n wa àwọn àbúrò wa tí wọ́n ti mú kùn sínú iṣẹ́ yìí tí wọ́n ti rò wípé báwọn ò bá ṣe àwọn ò lè ta báwọn ò bá ṣe àwọn ò lè rí ṣe ọ̀rọ̀ táwọn ò lè kọ́dà àwọn òṣìṣẹ́ ìjọba gan ń bẹ nínú tí wọ́n tó lọ tó pé ìyẹn bó fẹ́ jẹ mínísì lónìí bó fẹ́ jẹ kankan lónìí ìyẹn ni ó mọ sórí ẹ̀ káàkiri bóun ò bá ti gbé sínú iléeṣẹ́ tóun bóun ò bá ti tó àbọ̀fẹ́ ń dánmí òun pẹ̀lú ẹnìkan làwọn jọ ń du ipò náà. àfi tó wọn bá ti tọ́jẹ́ sí pé ìbò ní ń bọ̀ yí báyìí nísìn àwọn kan ó ti gbéra wọn dúró wípé tẹ́ ẹ̀ bá ti wádọ̀ wá ká saná kalẹ̀ fún yín ẹ̀ lè jóye o bó o lè fẹ́ kí ta lè sọ fún wọn. àkọ́kọ́ ni wípé a sọ fún àwọn ọmọ ìyá wa tí wọ́n rí rúnrìn báyìí pé kí wọ́n má gba ìtànjẹ ìtànjẹ lélẹ́yìí tí ò sì lè já síbi tó dáa ẹ dákun gbogbo yìí tí kálukú ti ń sáré kiri látijọ́ yìí ṣe mọ̀ pé èèyàn kan náà ni ó jò yìí tó bá pé iṣẹ́ tó ń sábà jẹ́ ni gbogbo alágbọ́dọ̀ jọ joyè kájọ ní vote kan náà àbí ó yẹ ká ibi ẹlẹ́gbẹ̀ẹ́ òpùrọ́ ni wọ́n kọ́ tó bá pé bẹ́ẹ̀ ni lóòótọ́ gbogbo alágbọ́dọ̀ jọ gáyé election tó bá pé lóòótọ́ oògùn tó sàtọ́ fẹ́ fi nà mí ó fẹ́ jẹ dìpítì ó fẹ́ jẹ dìpítì ni ó fẹ́ jẹ kìnní kan ni ó fẹ́ jẹ mẹ́ẹ̀ ni ó fẹ́ jẹ ṣé à ni kódà kó fẹ́ jẹ dìrẹ́tọ̀ ẹ̀ gbogbo nǹkan fẹ́ jẹ lójú. ihun tó ṣe pé oògùn kan ló sàtọ́ fi mórúkọ ẹ̀ kí ló ń darẹ̀ láàmú fún ọba tó mọ̀ pé ó yẹ kókó máa dún pé ipò tó fẹ́ gbà ṣé kì í ṣàdánwò ó wá lọ fowó fi ra àdánwò wá fúnra ẹ̀ nítorí pé ìwọ náà fẹ́ kówó jẹ nítorí pé ìwọ náà fẹ́ lórúkọ bọ́lá òun ti ṣètò ayébáyé ṣe lè gbé tí ó dá ni àwọn kan ní wà lókè làwọn kò tẹ̀lé wọn àwọn kò tẹ̀lé wọn láàfin lè lo ayé náà dáadáa tí gbogbo wa bá jẹ president de la République tara fẹ́ pàṣẹ fún àbí gbogbo wa jẹ imam tara fẹ́ kírun fún ìyẹn kan ní ó jẹ màmú ìyẹn kan ó jẹ imam
bọ́lá òun ti já ẹ̀yàn kan ló jẹ́ dáadáa ni tó bá wá rí bí àrò èèyàn ọmọ ìyá wa pé ìtànjẹ ní gbogbo tó ń gbé fún wa yìí ìdán ni fúnjọ díẹ̀ ni talẹ́rí tó ń ṣerú ẹ̀fún tó kù níbi irú ẹ̀ tí ò lọ́dọọjọ́ ìní tó o bá lóò fi bìrò lẹ̀ bìrò ṣe tán àti fi ẹlẹ̀ oògùn kìí sì mọ́ fi ìjọba wọ́n gbẹ̀dánù ni tó bá wá jẹ́ bẹ́ẹ̀ mọ́wọ́ ẹ̀ kó na sójú ọ̀nà tí ó ṣe láǹfààní láyé àtàlùkìyàmà ẹ̀yìn yá wa àrọ̀ yín gbogbo eléwọ̀n yìí rọ́ ní bẹ lábẹ́ kò sódodo bóyá torí pé ìráwà náà alówó ká lówó àbí ká kọ́ ọmọ kí ó púpọ̀ sẹ́yìn kọ́ máa kúrin kọ́ máa ṣe gbá lẹ́ẹ̀fì mọ̀ wá ọlọ́run ò fẹ́ràn ẹ̀dá òfódodo walaqad alimu lamani ishtarahu ma lahu fil akhirati min khalaq gbogbo tẹ́ ń fowó rà lọ́dọ̀ àwọn wùlí rọ yìí ọlọ́run ni wọ́n ti mọ̀ yìí pé tó bá dà kìyàmà kò sẹ́sàn kan tẹ́ fẹ́ gbà ń bẹ̀ o wala bi sama sharaw bihi anfusahum ihun tó burú lẹ́ ń fowó yín rà o ọlọ́run law kanu ya'lamun tẹ́ bá lọ mọ́ ni tó bá rí bẹ́ẹ̀ àrò yín náà wípé ẹ máa gbọ́ wá sí àwọn àfáà dáadáa ẹ gbìyànjú kẹsì jáwọ́ nírú àwọn nǹkan bẹ́ẹ̀ ẹ̀yin náà tẹ́ ń ṣe ẹ rántí pé tó bá dà kìyàmà ẹ san padà fún wọn níbi tẹ́ ẹ ti rí iṣẹ́ rí san tẹ́fẹ́ fi san wọ́n tún wá kó ṣe àwọn onítọ̀hún burúkú wọn kò fún yín ẹ má jẹ́ mú fílẹ̀ sùlán kìyàmà ẹ̀dùn tó pàdánù gbogbo tó wá ṣe láyé àtẹ̀mí àtẹ̀yìn náà báàbù ká túbá ká ronú pé àdá ká padà sẹ́yìn ọlọ́run ṣe sílẹ̀ fún wa kó tó di pé yóò dà àkókò tí ò ṣe tó ṣe ẹ̀jẹ̀ á gbìyànjú kájọ tó ṣe ọlọ́run má ṣe gbà fẹ́mi àti yín. tó kẹ́tù wọn lọ ẹ bá ṣàdúrà fún àwọn tí ilé àtàwọn náà gbogbo kí ọlọ́run kó mọ́sọ̀ wá nù lẹ́yìn ìgbà tá a ti mọ̀ náà. Allahumma amin aṣàdúrà fún gbogbo ẹ̀yin tẹ́ gbọ́ wa láti àárọ̀ èyí tí ẹ jẹ́ àtọwọ́ èyí tẹ́ ń tẹ bọ́ǹtìnì náà ẹ̀rọ náà lọ́tún lọ́sì aṣàdúrà fẹ́yìn náà o àwa náà ṣàdúrà fúnra wa à ń lọ báyọ̀ ọlọ́run já tún nípàdé o má ṣe lè lásọmọ fún wa má ṣe lè náà àgbọ́kẹ́yìn fún wa gbogbo àwọn tí ń wá bí ṣáájú àtàwọn tí ó máa wá lẹ́yìn ọlọ́run máa yẹ kàn ṣì sọ má jà ṣì wọ́n gbọ́ bàbá wa tó wá jólùtù ètò yìí ọlọ́run abẹ́ jẹ́ kó rí ọmọ gbé sílẹ̀ fún láti ojú ayé wọn kàn ti máa rá mi pé àwọn ọmọ yìí àwọn náà gbìyànjú tó bá dẹ̀yìn mi ọlọ́run ní jẹ́ kọ́lá náà tán kò ní parẹ́ síbẹ̀ ọlá àti tóbi ọlọ́run wájà kẹ́ bá níbi tó gbé lérè o ọlọ́run jẹ́ sàbámọ̀ rí ọlá àti tóbi ọlọ́run àti àjùlọ rẹ̀ wa sallallahu ala Muhammad wa ala alihi wa ashabihi ajma'in. tó bí àyìn la ṣe ń dé òpin ètò wa tòní ètò tí a rò pé gbogbo ẹni tẹ́ ń bẹ nílé ọlọ́run fún ní ọ̀dà láti lè tẹ̀lé wa láti bí àti bẹ̀rẹ̀ débi tá à ń fi gúnlẹ̀ sí ẹ̀sán tí mẹ́mẹ́ kọ́lọ́run kan sọ gbogbo wa ní ìgbà ní àti ní àlùkìyámà gbogbo yìí tá a bá sì sì wí mẹ́ ọlọ́run ọba àfi kìí ṣe pé wò akáṣì ìwí àmọ́ ọlọ́run ọba náà ló ní gbogbo ẹ̀ àfi gbogbo ẹ̀ kí ọlọ́run ọba kí ó foríjì wa kó foríjì ẹ̀yin náà gbogbo ẹ̀yin tẹ́ ṣe gbé wa nílé àrọ̀ yìí abẹ̀yìn ẹ̀ máa sọ pé àwọn lágbájá ni wọ́n ń sọ níta ń sọ ìtọ́lọ́hún àti ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ní aṣọ fún yín òun làwí fún yín o in tawallaw faqul hasbi Allah لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم سبحانك اللهم وبحمدك نشهد أن لا إله إلا أنت نستغفرك ونتوب إليك يذكرني وأنساه وليس الحب إلا هو وهل للقلب من أحد إذا ما الذنب أضناه بصمت الليل يحفظني ويرعاني بعيناه وأدعوه فيسمعني